ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. الحمد لله ولي المؤمنين والصلاة والسلام على أفضل الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah, ọba tí ó gbéra rẹ̀ kalẹ̀ lẹ́ni tí ó máa dá ọ̀rẹ́, Ọlọ́run máa ṣọ̀rẹ́, yóò máa ṣọ̀rẹ́ àwọn wo al-mu'minin, gbogbo àwọn tó bá gbà fún tó gbà gbọ́ Ọlọ́run lóhun lọ́rẹ́ wọn, àwọn náà ti dọ̀rẹ́ wọn, ọlọ́mọṣẹ́ ìfàwọn náà sáàrin wọn. ẹni tí ó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́, Ọlọ́run lọ́ta rẹ̀, òun náà ti dọ̀ta Ọlọ́run. ló ṣe jẹ́ pé a máa dúpẹ́ tọ́lọ́run ọba Allah tó ṣe wá ní mùsùlùmí òdodo, tá a kú nínú ẹ̀sìn bílẹ̀ tá a bọ́ sínú ẹ̀sìn Islam, ẹ̀sìn la ilaha illallah. La ilaha illallah náà kọ́lọ́mọdé ọ̀dàrú mẹ́ni kọ̀ọ̀kan lọ́wọ́. ìgbàgbọ́ ta ní ló jáde o, ìgbàgbọ́ ló ti wá jáde báyìí, ìgbàgbọ́ náà kọ́lọ́mọdé ọmọ lékún, kọ́lọ́mọdé ìgbàgbọ́ wa kọ́lọ́mọdé ó bàjẹ́. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá ẹni tó lọ́lá jù nínú gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run, òun náà lànábì wa Muhammad. kó bá gbogbo àwọn aráalé ẹ̀ pátápátá, gbogbo àwọn sàhábà ẹ̀ pátá, kọ́lọ́mbà mú ìkẹ́ àti gẹ̀ bá wọn. ẹ̀yọ́ màyá mi nílùú Sakama ní Kwara State, mú kí wa ọbẹ̀ lérí bàbá wa Magaji nílùú Sakama. mo kí àwọn bàbá wa imam àgbà nílùú Sakama. mo kí gbogbo àwọn àgbàlagbà tó wà nílùú tí wọ́n ń ṣètò ìlú. mo kí gbogbo àwọn ọ̀dọ́, mo kí gbogbo àwọn ìyá wa àtàwọn ọmọlé kéwú. ipe àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kọ́lọ́njọ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ẹ̀yọ́ mayami nílùú Sakama, ìtí wọ́n ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí, òun náà ni ahamiyatul imani wa fawaiduhu. báwo ni imani, ìgbàgbọ́ nínú Ọlọ́run Allah, báwo ló ṣe pàtàkì tó nínú ayé wa àti nínú ẹ̀sìn wa. ilé ayé tí a wà yìí, ẹnìkan náà ní ń darí rẹ̀, àkóso ilé ayé ọwọ́ Ọlọ́run ló wà. kò wá ní dáa tá a bá fẹ́ gbélé ayé yẹn pẹ̀lú ìrọ̀rùn ká fi Ọlọ́run ọba yẹn lẹ̀, ọba tí ń darí gbogbo tí ó máa ṣẹlẹ̀ nílé ayé, èyàn sì fẹ́ gbénú ilé ayé ọ̀hún. àbẹ́yìn bá fọ Ọlọ́run ọba náà lẹ̀ tí ó mú lọ́rẹ̀, ilé ayé ò ní rọrùn fún. ẹ̀yọ́ màyá mi nílùú Sakama, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, bàbá ti dákẹ́ nílé ayé yìí, àwúlò nílé ayé mọ́. ètò kù ní kán lè jù wá nù, kán lè wábì kan gbẹ́lẹ̀ sí, kí wọ́n sì kí wá bọ́lẹ̀, wọ́n da yàgbẹ́ bò wá, kí kálukú gbalẹ̀ lọ. yóò wá ṣẹ́kù àwa nìkan nínú sàárè. sàárè tá ń lọ tó jẹ́ pé ó dá gbogbo wa lójú ipa ń lọ sàárè. ọdún táwa lọ, ìjọ táwa lọ nìkan la mọ̀. tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀,
yóò dá ká máa palẹ̀ mọ́ ní gbogbo ìgbà torí alẹ́ ní yóò yá kọ́ pẹ́ alẹ́ ní yóò pẹ́ kọ̀ yá ẹlòmíì ó kú lálẹ́ yìí kò ní jẹ́ ní lọ èyí náà lọ́wọ́ nínú kádàrá rẹ̀ ìsìn rẹ̀ rìn lọ ń bọ̀ látàárọ̀ alẹ́ yìí ní ó sì kú kọ́lọ́mọ́ ká wá kún wọn. ẹ̀yọ́ máa yá mi èèyàn ń yájú sínú sàárè báyìí ọ̀rọ̀ ìgbàgbọ́ ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ man rabbuka ta ni ọlọ́run ọba tí wọ́n sìn láyé ni màláìka ò béèrè wọ́n ní kọ́dà tí màláìka bá yọ sí ẹni yẹn yóò máa gbọ́ ohùn ẹsẹ̀ àwọn tó wá sìn ipe ẹ̀ mọ̀ pẹ̀lẹ́ ẹ̀ mú sọ́fẹ̀ ẹ̀ má dá ẹ̀ mọ́kọ́ ẹ̀ gbé korobá yóò máa gbọ́ ohùn ẹsẹ̀ àwọn tó wá sìn wọ́n lọ tábà yìí tí gbogbo ẹ̀ dá màláìka wà yọ sí àwọn méjì wọn yọ tí wọ́n máa béèrè ni pé man rabbuka ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n máa béèrè ta ló gbàgbọ́ láyé tó fi sọ́lọ́ ìtẹ̀yìn bá wá ń ṣe ilé ayé òun náà ni yóò dìtámì ẹni tí ó rí sí fọ̀ àtẹni tí ò ní rí sí fọ̀ tó bá gbọ́ lọ́n gbọ́ kó tó kù láyé lódodo tí ò sí nǹkan míì nínú gbàgbọ́ rẹ mọ́ tó dé pé Allah nìkan ló gbàgbọ́ ló sì ń sìn lóhun nìkan ìrọ̀rùn ni ó bá dé fún yàn kọ́lọ̀ mọ́tàjọ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wájọ́ náà ìjọ kan náà ni tí ò ní pé méjì jama ẹni tí ó bá ti wá rí sí fọ́njọ́ náà ẹ̀yọ́ máa yá mi ó bẹ̀rẹ̀ wàhálà ni yóò wá rán wàhálà náà títí táyọ̀ fi parẹ́ táyé bá wá parẹ́ tán ọlọ́run sì wá gbé wa dìde yóò sì wá darí ẹ̀ lọ́nu náà kọ̀ wá ní jáde mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ sọ lé ní ọ̀rọ̀ gbàgbọ́ ni huwa awwalul ibadat gbogbo ìjọsìn téèyàn bá fi súnmọ́ Ọlọ́run ọba láyé ìgbàgbọ́ làkọ́kọ́ tí ó kọ́kọ́ fi súnmọ́ Ọlọ́run ibadatul qalbi ni ẹ̀sìn ọkàn kó tó kan ibadatul lisani ẹ̀sìn àwọn kó tó wá kan ibadatul jawarih ẹ̀sìn eríkèéríkèé ara èyàn kọ́kọ́ gbọ́ Ọlọ́run gbọ́ náà kó tó wá máa sọ pé òun gbọ́ Ọlọ́run gbọ́ kó tó máa sọ pé la ilaha illallah kó tó máa sọ pé ashhadu an la ilaha illallah ọgbọ̀dọ̀ tí kọ́kọ́ gbàgbọ́ kẹnu rẹ̀ tó sọ̀rọ̀ kọ́gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lásán tó sì jẹ́ pé ọkàn rẹ̀ kò sí kíni kò gbọ́dọ̀ gbọ́ òfò ńlá ni ń tàn wá nù àmọ́ kò tán Ọlọ́run lẹ́yìn ìgbà tí ẹnu bá ti wá ń sọ tó lóun jẹ́rìí òun gbà sílámù ẹni wọ́n fẹ́ gbà sílámù yóò ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah lẹ́yìn rẹ̀ náà ni kọ́ máa wá fi ríkèríkè ara rẹ̀ kọ́ máa fi sin Ọlọ́run ọba tó gbàgbọ́ yẹn nígbà náà ni ó tó wá máa nírun ìgbà náà ni ó tó máa kírun kìí ṣèrun rà kọ́kọ́ ìgbàgbọ́ là kọ́kọ́ Ọlọ́run sọ nínú Qur'an a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní kulli ibadiyal ladhina amanu yuqimus salah Ọlọ́run ní Ànábì bá mi sọ fún gbogbo àwọn tí wọ́n ti gbàgbọ́ ó ní kama kẹrùn ọ ajẹ́ pé ìbáàdà kan ó ṣáwájú ìbáàdà àrùn kí ni ìbáàdà náà ìgbàgbọ́ ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mùsàwẹ̀ lọ́nà yẹn fún yín àwọn olópè àwọn onígbàgbọ́ ajẹ́ pé ẹni tí máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe òun ní kó gbààwẹ̀ ẹni tí máa ń bọgi tí ń bọrin òun ní kó gbààwẹ̀ ọgbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ ná kó tó máa gbààwẹ̀ ẹ̀yìn mayami wa kadhalika jami'ul ibadat bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjọsìn tá à ń ṣe pátá àkọ́kọ́ gbàgbọ́ ká tó máa ṣe torí kò ní dáa ká máa wá gba nǹkan míì gbọ́ tọ́lọ́ ń sìn mà ká máa wá máa ṣiṣẹ́ ìjọsìn lójú àwọn èèyàn ọ̀nlọ́mọ́kà ó sì ń bẹnu ẹgbẹ́ o oníwọ̀lọ́mọ́kà ọba wọn bọ́gi ọba wọn pagi lásọ oníwọ̀n lọ Mọ́kà ó ní àwọn òòṣà àdábọ nínú ilé tó jẹ́ pé ọgbàgbọ́ pé òun ló lè darí ayé rẹ̀ torí tó bá gbàgbọ́ ò ní gbé wálé ẹni tó sì ń darí gbogbo ayé tó yẹ ká lọ lè sádi àwa fìlẹ̀ àbí ká máa ṣe mọ̀náfìkì ká máa ṣàdúrà díẹ̀ ká máa ṣe ìbọ̀rìṣà díẹ̀ ká máa ṣàdúrà díẹ̀ ká máa ṣe ìbọ̀rìṣà ẹlòmíì dá tiẹ̀ pọ̀ yóò ṣàdúrà tó bá ṣàdúrà tán yóò wẹsẹ àjẹ́ yóò wẹsẹ ayé má dàá pọ̀ fọlọ́run o bàbá dénú sàárè ọkà àbùkù tó sì kan ìyá ni ọlọmọsíwálẹ níyà
wọ́n ní tí ọba rí sífọ̀ nínú sàárè ó ní láàdìrí ó lè mi ọmọ kò sì máa lóòótọ́ nígbà tí ọ̀wọ́ mọ̀ wọ́n tún ṣàlàyé fún kọ̀gbọ́ wọ́n ní màláíkà wọ́n gba ní òdòrọ̀ tí wọ́n fi irin ṣe wọ́n gba ọmọ lérí gbáà wọ́n ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run ní ọgbọ́ gbáà lẹ́yìn àlìjànnà àtẹ̀yìn nìkan ni ò ní gbọ́ sàárè tí a rí tó dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan lọ́mọ́ o imma an yakuna rawdatan min riyadil janna ẹni kọ́ jẹ́ ààyè gbádùn fáwọn kan tí wọ́n gbọ́ lọ́ngbọ́ aw hufratan min hufarin nar àbí kó sì jẹ́ ààyè kan táwọn kan ti ń jìyà tọ́lọ́run fi náà jó wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-iman kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ huwa tasdiqu bil qalb òun náà ni kéèyàn gbàgbọ́ sínú ọkàn rẹ̀ kó má sí iyèméjì mọ́. lẹ́yìn náà wal qawlu bil lisani kó sì máa fẹnu sọ ọ̀rọ̀ gbàgbọ́ jáde téèyàn bá ti ní ọlọ́mbẹ àwọn èèyàn wà ọ̀rọ̀ tó sọ yẹn oúnjẹ oyé wa yí pé ọlọ́run àtàwọn èèyàn wọ́n jọ sí kínní wọ́n jọ ń ṣẹgbẹ́ ẹni yìí paripa ó ti sọ̀sọ́kúsọ tó bá ní mùsùlùmí lòun á ní tó sọ jáde yìí kò já mọ̀ pé mùsùlùmí ni ọ ọlọ́run nìkan ò ṣe dúró tí ó wọ́n ní ó kó báyọ̀ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ yẹn ti já mọ̀ pé ò ní ìmánì torí ọlọ́run ní àsìbúkàlà ọlọ́run bá ní èmi nìkan ti tó yín ìwọ wá ní ọlọ́run nìkan ò ṣe kí ni kò tó àsìbúkàlà òun náà ní ọlọ́run bá sọ ọlọ́run ní èmi nìkan ti tó wa man ittaba'aka minal mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà gbàgbọ́ bó ṣe gbàgbọ́ ìwọ Muhammad èmi nìkan ti tó fáwọn náà ìwọ wá lọ́lọ́run ò tó ipe Nàìjíríà làwọn wà ilẹ̀ Yorùbá làwọn ọlọ́run nìkan ò tó ọlọ́run sì ní àsìbúkàlà ọlọ́run lọ́hùn tó ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn ó já mọ̀ pé ò ní ìmánì lẹ́yìn náà wal amalu bil jawarih àwọn eríkèéríkèé ara wa òun ni wọ́n mọ̀ júwe sa ní ìmánì àbá àti kíní àbá ní ìmánì akàrí ọlọ́run ó gbé ìpèsè ọlọ́lẹ̀ gbé ẹsẹ̀ níta mẹ́ta mẹ́wọ̀n ọ̀nà kan lọ́nà odò ọdẹ àbí ọ̀kan wọlé ń bí ọ̀nà kan lọ́nà ọ̀nà kankan tọ̀ eníta mẹ́ta yẹn ó gbé síbẹ̀ àwọn sì ń lásùbà alábàbọ̀ ń bẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹn sẹ́mọ̀ pé iṣẹ́ ọwọ́ yẹn ti já mọ̀ pé kò ní ìmánì ajẹ́ pé nǹkan mẹ́ta ìlànà lè mójútó àwọn mójútó ọkàn wa tó jẹ́ ìpìlẹ̀ ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo thumma lam yartabu ọlọ́run làwọn tó jẹ́ pé wọn ò ṣe iyèméjì mọ́ la ilaha illallah ó dá wọn lójú débi pé àníṣe kò sí ọlọ́run wa tá a sìn lẹ́yìn ọlọ́run sẹ́nìkan tá a ṣe wàhálà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó ju ọlọ́run lọ Allah ọlọ́run láwọn gangan ní olùgbàgbọ́ òdodo àmọ́ wọn tó ń ṣe iyèméjì náà ló jẹ́ kọ́ ọmọ mú lọ́tún kọ́ ọmọ mú ní òsì láti rọ̀lẹ́ yìí lọ wà lọ lè yí padà kí ilẹ̀ tó sú torí tílẹ̀ bá ti sú ilẹ̀ sú nìyẹn ilẹ̀ sísú náà ní ọjọ́ kú ẹ̀yin bàbá mi nílùú Sàkámà ẹ̀yin ìyá mi àtẹ̀yin ọ̀dọ́ ẹjá lọ lè gbà yí pé lil iman arkan ìmánì yìí ó ní àwọn orígun mẹ́fà tá a gbọ́dọ̀ gbàgbọ́ tá a fi máa jẹ́ olùgbàgbọ́ Jibril níjọ́ kan ọkàn yọ lọ́ọ̀kan ọwọ́sọ white irun orí ẹ̀ dúdú ọwọ́ ọjọ́ ọkùnrin kìí sì ṣe ọkùnrin àmọ́ lọ́wọ́ fáwọn màláíkà ní agbára kí wọ́n dẹ̀dá istala alayna rajulun wa laysa bi rajulin fa innama huwa malak ọwọ́ ayọ̀ àwọn sàhábà láwọn wà pẹ̀lú ànábì lọ́bàjọ́kọ ọba fi erékùn rẹ̀ kan erékùn ànábì ọgbọ́ ọwọ́ rẹ̀ lé ìtàn tiẹ̀ kìí ṣe tán ànábì lọ́gbọ́ wọlé o torí pé ọmọlé kéw yóò gbọ́ ọwọ́ lé ìtàn títí ẹ̀ ni ọwọ́ ń bi ànábì pé akhbirni anil islam tí ọlọ́run bá aláà fún ọ ṣàlàyé fún mi òun mọ̀ àmọ́ fẹ́ káwọn sàhábà ó ṣe kí ni kí wọ́n kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì bí bàtà nìkan béèrè béèrè lọ́wọ́ mi sì tọ́jú pé ó ti mọ̀ àmọ́ fẹ́ kí àwọn àtàjò kólẹ̀ káwọn náà ó ṣe kí ni kágbọ́ yé ànábì wa sa orúgun islam márùn-ún ànábì ṣàlàyé fún
ìmọ̀ ìmọ̀ sàlàyé tán ó ní akhbirni anil iman ó ní wá fún mi ní èrò kí ni wọ́n pè ní imani kí ni wọ́n pè ní ìgbàgbọ́ Ànábì wa ní ìgbàgbọ́ al-imanu an tu'mina billah ọgbà aláàgbọ̀ ipò nìkan náà lọ́lọ́ lágbọ́dọ̀ máa sìn lágbọ́dọ̀ máa pè lágbọ́dọ̀ máa bẹ̀ lágbọ́dọ̀ máa wá orí lọ́dọ̀ rẹ̀ òun ló sì dá gbogbo nǹkan wa malaikatihi ọgbà gbogbo màláíkà gbọ́ pé Ọlọ́run ọba aláàrán wọn ọ̀ràn wọn kí ló fi rán wọn ó fi ìmánì rán wọn wa kutubihi Ọlọ́run sọ tírà kalẹ̀ ó fún àwọn màláíkà ní tírà tí wọ́n fún wa rusulihi àwọn òjíṣẹ́ Ọlọ́run ọgbà àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run tó gbogbo ẹ̀rí nítorí tó bá ti gbà kan gbọ́ nú ẹ̀ ìyókù náà ó ṣe kíni ìyókù náà ó dà wó ọgbà Allah tó fi ìmánì ránṣẹ́ wọ́n màláíkà tí a màláíkà tó fi rán ọgbà kó òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n wa kutubihi tírà tí wọ́n gbé dání ọgbà lódodo wa rusulihi àwọn òjíṣẹ́ tí wọ́n ní kán fún tírà ọgbà gbọ́ wal yawmil akhir ọwọ́ àgbà ọjọ́ dájọ́ tí wọ́n dájọ́ lórí gbogbo tá a bá ṣe láyé bọ́yá agbọ́lọ́ngbọ́ àbá agbọ́lọ́ngbọ́ àbá àgbà màláíkà gbọ́ àbá àgbà gbọ́ àgbà tírà gbọ́ àwọn òjíṣẹ́ àbá àgbà gbọ́ ọgbàjọ́ yẹn gbọ́ ìgbàjọ́ yẹn gbọ́ ní máa jẹ́ èèyàn gbọ́lọ́ngbọ́ torí jọ́nà Ọlọ́run ọba aláwọ̀ pín wá sí méjì wa fariqun fil janna àwọn kan gbàlì janna lọ́wọ́ lè sinmi wa fariqun fin nar fi sa'ir àwọn kan ó sì gbanú náà lọ́wọ́ lè jóná Ọlọ́run mọ́sà sọ wa níbi ìyànjọ́ náà lẹ́yìn náà wal qadari ọwọ́ àgbà kádàrá gbọ́ ètò wọn ń pè ní mánì ní o tábà ti ní ya ayyuhal ladhina amanu ẹgbẹ́ tó ní naam ọ̀rọ̀ kọjá naam wal qadar ọgbà kádàrá gbọ́ khairihi wa sharrihi kádàrá yìí tí í máa ń dunni nínú àti kádàrá yìí tí máa ń pani lẹ́kún ìtumọ̀ ni pé yìí tó bá ṣẹlẹ̀ nínú sẹ̀mí rẹ̀ ni wọ́n ń pè ní kádàrá mélòó ni ànábì pé mélòó khairihi wa sharrihi ọmọ wa retí khairi ó sì mọ̀ retí sharri ẹ̀mọ́ tí wọ́n pè ní khairihi òun náà ni gbogbo ìró dùnú gbogbo kádàrá dùnú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí yàn ọkọ́lé ọ̀rọ̀ mọ́tò ọmọ rẹ̀ ṣe oríire Ọlọ́run bá aládùn ọ̀nù àlàáfíà gbogbo tí yẹn máa ń dunnú sí yọ ṣẹlẹ̀ sí wa nílé ayé lẹ́yìn náà wa sharrihi èyí tí máa ń gbomi lójú yàn kámọ̀ retí ẹ̀ yọ ṣẹlẹ̀ nílé ayé ọmọ ya Ọlọ́run kọ́ lẹ́kùn o kò sí ọgbọ́n tó fẹ́ dá sí tẹ́nìkan bá sọ fún ọ yí pé ò ní sunkún nítorí ẹ̀kọ́ sọ ni pé kọ́lọ́ ọmọ jẹ́kùn rẹ̀ ó pọ̀ lọ́yẹ kọ́ sọ àmọ́ pé ẹnìkan ò ní sunkún kò sẹ́ni tí ò ní sunkún kódà ànábì sunkún ọmọ ànábì kan ṣaláìsí ọmọ ànábì obìnrin obìnrin máa kékeré ọmọ yẹn wá kú ọwọ́ anásẹ́sẹ́ ànábì pé ká ànábì wá kí òun kọ́ wá fóun sòrò ànábì wá lọ ó lè bọ́ ọmọ rẹ̀ lé ọkọ ọmọ tó kú yẹn ànábì wá gbé lọ́wọ́ omi wa ń bọ́ lójú ànábì àwọn sàhábà wa ní atẹ́bùkì ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọmọ sunkún ni ànábì ní àánú ni ọ̀sẹ̀ni tó láàánú jẹ́ òní sunkún ọmọ kékeré Ọlọ́run fi láyà rẹ̀ lójú ọlọ́mọdé àmọ́ sàárẹ̀ ọmọ jama bọ́ọ̀ bá ọmọ sàárẹ̀ ọmọ Ọlọ́run dán wọ́n bò mí ẹni tó ti mọ̀ tọ́lọ́run ti dán wò kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún wa mọ́ kọ́lọ́n bá wa mú dání kó tó bá wọn a ti sunkún àbí wà tá ti sunkún kọ́lọ́n wọn láàánú ẹ̀ lérí ọmọ ọlọ́mọdé àtún sun mọ́ sọ wà ní sunmi mọ́ ọmọ ìyá mi kọ́lọ́n ọmọdé ọ̀pọ̀ ìlà máa tọrọ lẹ́yìn náà kọ́lọ́n fún wa ní sùúrù nígbà tó bá ṣe kínní nígbà tó bá dé torí tí wọ́n ní ká gbàgbọ́ tá a fi máa gbólú gbàgbọ́ ni pé kádàrá ó wà méjèèjì kó sì da ọ̀kan ṣe kínní ọ̀kan ọ̀dá ìjọba rówó kádàrá ni ìjọba tó bá rí kádàrá mọ́ wàá fi ìkan kọ́ ẹnìkan lọ́rùn o ipe nígbà tí oore wà lọ́wọ́ rẹ tí gbogbo ẹ ṣe sìnkìn tí gbogbo ẹ ń dá àwọn ní Allah ló ṣe níjẹ́ ẹkún wá dé ọláyé ní sẹ́wọ̀n sọ́lọ́wọ́n ti sọ fún ọ pé òun bọ̀ tó sì wí ọ̀nà méjì lòun gbà yọ khairihi wa sharrihi tó bá ti wá jẹ́ dáadáa ó dúpẹ́ tó bá jẹ́ ìtọ́bọ̀nú jẹ́ ó képọ̀ lọ́hùn wa bashir sabirin ọlọ́run wà nabluukum bish-sharri wal-khayri fitna ọlọ́run bá ní ìfi dáadáa ìfi dàyín wò owó tí mo fún yín gan ìfi dàyín wò àwọn yọmọ dọ́là àmúkàkì ọkàn mọ́ sáré ká wọ́n mọ́ lé ọ̀ká wọn ní jòsùn fìtínà kan yàn jẹ́ wọ́n ẹ̀tọ́ níbo sì wà tó ní kankan ẹnìkan ọmọ pọ̀ wà lù
ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹni tí ń lé ọká kádàrá ní fóun ẹni wọ́n ń lé kánkọ́ kí ló sòun náà jàmá kádàrá ti tẹ̀ náà nìyẹn. eléyìí erigun mẹ́fẹ̀ẹ̀fà yìí ni ká lè mú dání ẹyọ kan péré làwọn fẹ́ mú bẹ̀ níjòkó yìí òun náà ni al-imanu billah. ọ̀rọ̀ tàwọn màláíkà ìjọ mi nìyẹn, ọ̀rọ̀ tàwọn tírà al-Qur'an ìjọ mi nìyẹn, tàwọn òjíṣẹ́ ìjọ mi nìyẹn, ọjọ́ yawmul qiyamah òun kún fọ́fọ́ odidi tọ́pìkì ńlá kan nìyẹn, ọ̀rọ̀ kádàrá ọ̀rọ̀ ńlá nìyẹn làwọn afọ àmọ́ ń gbé yẹ̀wò lọ́kọ̀ọ̀kan torí ó tún kọjá bí mo ti sọ yìí wọ́n fọ́ sí wẹ́wẹ́ àmọ́ torí àìlásìkò ẹja mẹ́yọ̀ kan péré ṣẹ́wádẹ́ yọ̀ kan yẹn náà ọ̀yẹ́ òun náà ní àárín gbùngbùn tí ó di gbogbo àwọn yòókù mú òun náà ní al-imanu billah tí tó bá ti gbọ́ Ọlọ́run bá gbọ́ ọgbà màláíkà gbọ́ ọgbà tírà gbọ́ ọgbà òjíṣẹ́ gbọ́ ọgbà jálẹ̀ kíámà gbọ́ ọgbà kádàrá gbọ́. ẹ dákun ẹ̀yin ará sàkámà àti gbogbo àwọn tá a wá láti gbèríko ẹ̀yin mayami al-imanu billah kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wa tasdiqu tam wal i'tiqadu al-jazimu bí wujudillahi azza wa jal òun náà ni ká gbàgbọ́ sínú ọkàn wa léyìí tí ò sí iyèméjì ń bẹ ká sì láde sọ́kàn tí ò sí iyèméjì ń bẹ nípa pé ọlọ́run Allah wà. ẹ̀yọ́ mayami Allah ó wà lẹ́yìn náà bí annahu mutafarridun bil khalq òun nìkan ṣoṣo òun ló dá gbogbo nǹkan pátá gbogbo nǹkan tí ń bẹ láyé pátá ni wọ́n dá Allah nìkan náà ló sì dá wọn tó o bá gbà gbọ́ tó fi wọ́n sàárẹ̀ ọwọ́ náà ayé ló tún dá ayé tún dákẹ́ ọlọ́run ọba ó ní ala lahul khaliqu wal amr ọlọ́run ní ká dá nǹkan gbogbo nǹkan rí yẹn ọlọ́run ọba lèmi nìkan náà mo ṣe kí ni èmi mo dá wal amr èmi ní í sì ń pàṣẹ fún gbogbo ohun tí mo dá ọ̀dà kéèyàn mẹ́rin yẹn lọ́rẹ̀ àbíkọ́ ìdá kéèyàn mú lọ́rẹ̀ ọba tí ń pàṣẹ fún gbogbo nǹkan ọmọdé aláṣẹ ìlú ẹ̀rí kálukú ọmọ fẹ́ lọ́bì láti ṣe kíni láti mọ̀ ọ́ yọmọ bùn lẹ́bùn yọmọ lọ́lẹ́ bá ẹ̀rẹ́mísẹ́ òun náà fẹ́ kí dáadáa kó ṣe kíni kó ṣẹlẹ̀ ní tọwọ́ wọn pé wọ́n fẹ́ gbélé ayé ẹni tí àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kò dìímọ̀ o Allah wal mulk gbogbo ń tàn fẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n tẹ̀dí bí ìyípadà gbogbo nǹkan kò lè yípadà àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀. Allah subhanahu wa ta'ala oni ala lahul khaliqu wal amru tabarakallahu rabbul alamin Ọlọ́run ọba ní èmi mo dá gbogbo nǹkan èmi mo ní gbogbo nǹkan títóbi fọ́lọ́run ọba tí ń darí gbogbo ayé tọ́ ìgbàgbọ́ yìí ìpè ta ní tọ́jú rẹ ta ló sọ pé tọ́jú rẹ mọ́ni lẹ́sẹ̀ báka Allah ta ló fún ọ lówó Allah ta ń fún ọ lọ́lá Allah ta ń kọ́lé fún Allah ta ń ra mọ́tò fún Allah ta ń fún ọ lálàáfíà Allah wọ́n fi tì sọ́dọ̀ ẹnìkan o àwọn ayé lọ́pọ̀ àwọn débi adé ọwọ́ náà ọlọ́run lòun ní tọ́wà lọ́wọ́ rẹ̀ ìhun lòun sì fún ọ eléyìí ní ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ ẹ mẹ́jọ bọ́ọ̀lẹ̀ o ọwọ́ rẹ̀ ń kádàrá wà ọlọ́ni wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́ni gbà tá a dá gbogbo nǹkan tán àwa lẹ̀ kádàrá rẹ̀ máa la yóò wá lo ayé níbàámu pẹ̀lú ta kọ́lẹ̀ kò ní lé kò sì ní dí ayé ò lè yọ kù wọn ò lè fi kún. ọmọ ya bọ́bá ní kádàrá tí ọ̀dà kọ́ dákun torí tọ́lọ́hún kọ́ mọ́ dákẹ́ kọ́ bí ọlọ́ọ̀ nìkan mọ́ bí àgbà mọ́ bí ayé mọ́ bí àjẹ́ ibi kọ́ bọ́ yí padà pọ̀ fẹ́ mọ́ yóò sì yí padà fún tọ́wádé yìí tọ́ da máa dúpẹ́ fún máa dúpẹ́ fún nǹkan kan lẹ́yìn ọlọ́run lọ́lọ́run fi ń sọ fún wa pé àníṣe máa ní alhamdulillah torí pé ònìkan ló sọre òun nìkan náà lágbọ́dọ̀ ṣe kíni lágbọ́dọ̀ dúpẹ́ fún. ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kejì nínú tá a gbàgbọ́ kátólẹ̀ lè bọ́ lọ́hùn òun náà ni pé al-imanu billahi huwa at-tasdiqu at-tam wal-i'tiqadu al-jazimu bi anna Allaha wal-mustahiqu
lil ibadati haqqan la sharika lahu. nígbà tá a ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọlọ́run ló dá gbogbo nǹkan ọwọ́ ẹ̀ gbogbo nǹkan wà òní fún wa ní gbogbo nǹkan sẹ́mọ̀ pé ó ti já mọ̀ pé tá a bá fẹ́ ṣẹ̀sìn nílé ayé ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ká máa sìn yẹn òun náà ní kíni òun náà ní Allah nítorí òun ló dá wa gbogbo tá a sì ní òun ló fún wa ntí ò fún wa ní ọmọ ntí ò fún wa lówó ntí ò fún wa lọ́lá ntí ò fún wa ní sánmà kò fún wa ńlẹ̀ kò fún wa ní irúgbìn a gbọ́dọ̀ máa sìn ibi tí àwọn kèfèrí táwọn ti fèrí fọ́lé agbọ́n nìyẹn wọ́n fèrí fọ́bọ̀ jẹ́mọ́ ilé agbọ́n. àwa mùsùlùmí làwọn ò jí láàárọ̀ láàní alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur. ẹ̀yọ́ mayami àwa mùsùlùmí òdodo ilá lọ mọ́sálásí láàní Allahu akbar Allahu akbar ọlọ́lọ́ tóbi jù nítorí ká ṣe láti yẹn ẹni kùn wá lórun táwọn gbàtà sùn wọn náà ló jí wa ọba tó jí wa yẹn ọba yẹn náà lálọ́ lè ṣe kíni lálẹ́ fèrè kanlẹ̀ fún tábàtí wọn fèrè kanlẹ̀ fún a gbọ́dọ̀ tó fèrè kanlẹ̀ fún gbogbo nǹkan tábà tó ń sin lùmọ́ ẹ̀tọ́ sọ́lọ̀ nígbà náà láàpẹ̀ yẹn nígbàgbọ́ àmọ́ tó ọba ti ń yọjú ní mọ́sálásí tó tó ń yọjú níbi wọ́n ti ń ṣiṣẹ́ sí wọ́n di wọ́n tán ọ lè máa jẹ́ mùsùlùmí lọ́dọ̀ àwa àmọ́ èyí ṣe mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run o lè jẹ́ mọ́mìn olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ àwa kájọ gba rẹ̀ kájọ lọ Mákà kájọ kírun àmọ́ lọ́dọ̀ Ọlọ́run èyí ṣe mọ́mìn torí pé nígbà gbọ́ Ọlọ́run gbọ́ tán o tún gba nǹkan mi bọ̀ ọ̀rọ̀ yìí kílẹ̀ gan níta fẹ́ mú jòkó yìí nírọ̀lẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nílùú Sàkámà òun náà ni ọkàn wa yìí ká lọ lè jẹ́ kí Ọlọ́run bá lánìkan kó jòkó síbẹ̀ lẹ́ni tí a máa retí oore lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a máa ṣe kíni tá a sì máa sìn. wala yusrafu naw'un min anwa'i ibadatihi li ghayrihi min salatin wa ruku' wa sujud gbogbo tá a wá fi máa ń jọ́sìn fọlọ́n pátá tọ́lọ́run fẹ́ràn ànábì yìí pé ẹ máa ṣe báyìí 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 fún mi ẹ máa ṣe báyìí fún mi tọ́lọ́run fẹ́ràn ànábì yẹn a gbọ́dọ̀ ṣe fún ẹlòmíì nínú gbogbo ẹ̀dá Ọlọ́run min salat a gbọ́dọ̀ kírun wa ruku' wa sujud a gbọ́dọ̀ tẹ̀ agbọ́dọ̀ rúkú agbọ́dọ̀ fẹ́rí kanlẹ̀ fẹ́lómi lẹ́yìn Ọlọ́run wọ́dọ̀ agbọ́dọ̀ pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ayé o ẹ̀yin àjẹ́ o ẹ̀yin alálẹ̀ ẹlẹ́yẹ o èèyàn nímánìmá tọ́lọ́run ní fala tad'u ma'a Allahi ahada Ọlọ́run ní ẹ má ń pe ahada ma'a Allah nígbà bá ti ń pe Allah ẹ má tún pẹ̀lú mi mọ́mọ́ kọ́dà bẹ́ẹ̀ ni yá ṣe òyọ́ wọ̀ náà tá a bá sọ fún tó kílíà sí tó yé tó ní tó wọ́n máa pè nìyẹn a ní kọ́ máa yà rẹ̀ wá ní Kùránì kó sì máa dé sí rẹ̀ wá ó lè rí fáàsì ló ti rí àwọn ará fáàsì wọn mú wa wọn á fa àwọn bàbá wa ńlẹ̀ gbàǹgbà tàríkà àwọn ará fáàsì ló mú wa anábì kò mú wa látọ̀dọ̀ ọlọ níta anábì mú wa ní pé ẹ̀yìn kò lè dọ̀ Allaha àwọn ìdọ̀ Rahman sẹ́ni pé ẹ̀sìn wa ń kílà nísìnyí àbí òkílà jama ẹ̀sìn tí ń kílà kọ́lọ́mọ́sàdì ìmánì náà kọ́lọ́mọ́sàdì ó jókòó sínú ọkàn wa ẹ má képe ẹnì kankan o tó bá ti dé sọ̀rọ̀ ta ló képe Allah bára bá ní ọ ta ló képe Allah bó bá rí tí o rí ta ló képe Allah bó rí bá fẹ́ bọ́ ta ló képe Allah Allah yẹn náà ni kọ́ máa gbé o a gbọ́dọ̀ pẹ̀lú mi ó sì gáàdà ẹgbàmí 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 wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ ní kankan istighatha lillah wa tawakkuli má gbára lé kankan bó bá ń jáde má fi kankan sára bó bá ń jáde má tọ̀ kankan lá wọ́n sì ń gbẹ́rẹ́ wọ́n jẹ àbújẹ́ bó bá ń jáde lọ má sọ nǹkan má dín gbére ọdẹ bàǹtẹ́ ìgbàdí pàró má fi kan sára nínú gbogbo ẹ̀ pátá ọgbára lé tó bá gbára lé òní sọmọ́ra ara kò sì gbẹ́lẹ̀ wọ́n kàn máa la gbára lé ara kọ́ kí ló gbélé ẹ̀mí ta ní kálá nìkan wà ń bẹ̀ nǹkan mi tó wà ń bẹ̀ bó sí mẹ́sìn níta aláṣẹ sọnù Kùránì ni pé wa tawakkali ala al-hayyi alladhi la yamut ọlọ́wọ́n bá ní ẹgbára lé alààyè tí ò ní kú ejò tí wọ́n fi ṣe awọ gbàdí ejò ti kú àbí ó ti kú ó ti kú nígbà tí ń bẹ ní ayé gan kò lè gbára ẹ lẹ̀ ejò yóò lè gbára ẹ lẹ̀ ọwọ́ ọlọ́dẹ lọ́mọ̀tẹ́
ló fi bọ́ sọ́dọ̀ ìyá lẹ́kùnlẹ́jà tí wọ́n fi wá lọ́lẹ̀ rà ń bẹ̀ wọn àti ọlọ́dẹ ni wọ́n jọ ń lera wọn káàkiri nínú poro lọ́wọ́ di ha ọkùnrin ní tòun náà ló ń wípa àwọn náà ọwọ́ ọlọ́dẹ padà wá bà ọwọ́ pátán ọwọ́ tawọ́ rẹ̀ fún ya lẹ́kùnlẹ́jà àfa wa débẹ̀ ọlẹ́ra alájí débẹ̀ ọ̀rà ó kó àwọn nǹkan kí nǹkan sínú ẹ̀ ọ̀pá aláwọ̀ owó ìfisápò ó nítorí kí ásídẹ́ǹtì kọ́ mọ́ bá sí kíni kọ́ mọ́ bá ṣẹlẹ̀ sọ ò ní ìmánì ọba ní ìmánì nítorí ẹ̀kọ́ sọ́kọ́ tó jáde ní bismillah tawakkalitu ala Allah wala hawla wala quwwata illa billah ànábì ní tọ́ba ilé sọ ọlọ́run wọn sọ débi tó ń lọ yóò sì sọ darí wálé aburú kan ò ní sẹ́wọ̀ ẹ̀wọ̀n táwọn ànábì gbé kalẹ̀ fún wa alukurani ní ká fún yín o ẹ̀wọ̀n táwọn ṣe tàbí sì ń pera wa ní oní ìmánì àti ìgbà wa ń kírun ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa wọ́dàbọ̀hìn mọ̀pẹ̀rẹ̀ sí di ọ̀sà kankan mọ̀ máa di ẹ̀ lọ́bì kan mọ̀ mẹ́rin lọ́bì kan o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mọ̀ mẹ́rin lọ́bì kan o wọ́n ní ọmọ ẹ̀rin wa wọ́n fẹ́ fi bọ́rí fún ọ ẹ̀bẹ̀ àgbà kọ́ bẹ̀ ọba tó dá àgbà lọ́bẹ̀ àní wọ́n ní kò sí ìdarí ayé lọ́wọ́ ẹnìkan kan àfọlọ́ ẹni tó aláìní ọkọ̀jú sínú kọ́dà bá àjẹ́ ńlẹ́ ọ tó sún ńlẹ́ ọ tí gbogbo àwọn oníkà alásàsí ńlẹ́ ọ ò ní sálọ̀dọ̀ tí wọn torí èṣù lọ́rọ̀ wọn sí ọ gbé lọ́sà lọ ọ̀dọ̀ àlá wọ́n yìí máa yẹn zagannaka mina shaitani nazg ọlọ́run gbogbo àti èṣù bá lẹ́yìn àtàwọn ọmọ rẹ̀ fasta'in billah ọlọ́run ẹ̀ sáwá iltajihu ila Allah nìtúmẹ̀ ẹ̀ sáwá pàmọ́sọ́dọ̀ kí n láfi sá pamọ́ sálọ sọmọ keje ni ìta kan sọ ni pé a'udhu mo ti sá pamọ́ billah sọ́dọ̀ ọlọ lọba tán bó ṣe wíwọn gbogbo aláboró ayé wọn ò lè fi kankan ṣe ọmọ èyí ni tọba ní ìmánì àwọn tó bá jẹ́ pé ẹ̀mí rẹ nǹkan méjì ló wà ń bẹ Allah tó níbi láàyè àti nǹkan míì Ọlọ́run ní dáhùn wasta'anatin lẹ́yìn náà ká máa wá rìn sí lọ́dọ̀ Ọlọ́run nìkan ni wọ́n pè ní ìmánì iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ti níṣòro sásàlùwàlá kó ṣàdúà tó bá máa tó wí àwọn bàbá ìmáàmù àwọn àfà wọ́n jẹ́ àwọn àfẹ́sàn àfà súnà ń bẹ káàkiri wọ́n bẹ́ẹ̀ lù ẹ dákun mo níṣòro báyìí kí ni mo lè máa ṣe kí ni mo lè máa wí kí ni mo lè máa kà kò sí ìṣòro kan tí ń bẹ lé ayé tọ́lọ́run àtànábì ò ti ṣàlàyé tá a kà wọ́n ní tàbá ń wọ́wọ́ kí náà ní ká máa kà astaghfirullah wa atubu ilayhi kò sì fẹ́ bọ́ọ̀lẹ̀ ọlọ́run tó bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ òun mọ̀ mú arísìkí wá fún yín wọ́n ní kọ́ ọmọ ní la hawla wala quwwata illa billah ọ̀nà ọmọ sí fún ọ wọ́n ní kọ́ ọmọ ka suratul baqara ọlọ́run ọmọ sínà fún ọ ọkàn ní ya fattah iftahli ọba tí ń sínà fún mi ọlọ́run sì máa sínà fún ọ ya razzaq urzuqni ọba alárísìkí fún mi lárísìkí ọlọ́run sì máa fún ọ lárísìkí wọ́n ní kọ́ ọmọ sí dáadáa sí àwọn ẹbí ọlọ́run ọmọ sínà fún ọ máa tọ́jú ìyá rẹ̀ bàbá rẹ̀ ọlọ́run ọmọ sínà fún ọ lọ́bàtán lọ́bàtán ẹ̀yọ́ mayami ista'ana iyyaka na'budu wa iyyaka nasta'in ni wọ́n ń pè ní ìgbàgbọ́ kọ́ gbà pé Allah nìkan lọ́ba tá a máa sìn tábà sì ní bùkátà wa iyyaka nasta'inu bika ya Allah a máa wá ara sí wá sọ́dọ̀ rẹ̀ òun náà ní kọ́ máa ṣàdúrà wa nadhirin ọ̀gbọ́dọ̀ lọ́lẹ̀ lérí nídìí ojúbọ kan ipe ẹ̀yin wà fún yín ní ìtẹ́báfẹ́ tẹ́mi náà bá ti rí ti ń wá ọlọ́wọ́n bá Allah nìkan lèyìn máa ń lérí fún yufuna bin nadhri wa yakhafuna yawman kana sharruhu mustatira ọlọ́wọ́n láwọn ẹni rí tí wọ́n bá padà wá lérí o ṣàǹkó ànábì ní kódà kéèyàn máa ṣe kíni kéèyàn máa lérí fún ọlọ́run pé ọlọ́run tó bá fún mi ní ọmọ èmi náà gbààwẹ̀ tó bá fún mi ní iṣẹ́ tí kọ́ńtrátì bá bọ́ sí èmi náà ń ṣe báyìí ń ṣe múra fún ọ ànábì ní kódà fa innama yustakhraju min al-bakhil ànábì ní àwọn ni wọ́n máa ń sọ báyẹn fún ọlọ́run yìí ti sàwọn ìpè tó bá fún mi ní nǹkan báyìí èmi náà ó fún ọ ní nǹkan báyìí ọlọ́run nídìí ẹ̀ àmọ́ tó bá wà fọ́ọ̀sì bóyá ìnira àbí bùkátà yẹ kúnyàn lójú ọwọ́ fẹ́ ṣe má ṣe é nídìí nǹkan kan ọlọ́run nìkan ni ó lérí fún ìpè bàbá mo lérí lọ́dọ̀ yín tí kí ni bá ti bọ́ sí ń bọ̀ ọwọ́ náà torí òun kí ó ṣe ti ọ̀rọ̀ pé ọ fẹ́ bọ́ sí yẹn
ta ni ó ṣe Allah. Gbogbo táwọn sọ látara ìyá rí i pé wọ́n ń dá wa padà kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run wọ́n ń dá wa padà sọ́dọ̀ Allah ló ṣe jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá kò sẹ́nìkan tọ́lọ́run fi ìmánì rán kò sẹ́nìkan tọ́lọ́run fi ìmánì rán ìrun wọn ó yàtọ̀ọ̀tọ̀ ààwẹ̀ wọn ó ṣe kí ni ó yàtọ̀ọ̀tọ̀ irú àwẹ̀ ànábì Dáúdà ń sìn bó ní máa ń gbà yóò jẹun ọjọ́ kan kò ní jẹun ọjọ́ kejì ọjọ́ kẹta yóò jẹun ọjọ́ kẹrin kò ní jẹun ìrun wọn yàtọ̀ọ̀tọ̀ àmọ́ gbogbo wọn pàdé níbi la ilaha illallah lọ́lọ́run fi ní wa laqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ní gbogbo àwọn ìjọ kan tá a dá sáyé gbogbo àwọn ìjọ tá a dá sáyé ànífi wọn lè lásán a ní ibudullaha àgbà àwọn òjíṣẹ́ dìde pé ká máa pariwo pé Allah ni ká máa sìn wọ́n jìtẹ̀ níbó tọ́gọ̀tù kí wọ́n jìnnà kúńbi ìbílísì tọ́gọ̀tù kí wọ́n máa sìn lọ́nìkan tí wọ́n sì ní ìṣòro ká máa pé ọlọ́nìkan. Àwọn tí wọ́n bá ń sìn ṣẹ̀ṣẹ̀ ẹ̀ rí i pé igi ni wọ́n ń sìn níjọ́ wọ́n bá ní ìṣòro ibi wọn gbẹ bọ́ lọ ìdí igi yẹn. Àwọn tí wọ́n bá ń sìn náà ẹ̀ rí i pé náà wọ́n ń sìn níjọ́ wọ́n bá ní ìṣòro ibi wọn lọ wọ́n jòkó sí di ìdìnnà. Àwọn tí wọ́n bá ń sìn Jésù ṣọ́ọ̀ṣì Jésù Olúwa wa Jésù Olúwa wa níjọ́ wọ́n bá ní ìṣòro ibi wọn lọ wọ́n lọ́dọ̀ Jésù. Ẹni máa ń sìn Allah ńkọ́ ibo ni ó lọ yóò lọ́dọ̀ igi yóò lọ́dọ̀ omi yóò lọ́dọ̀ orin ibo ni ó lọ ọ̀dọ̀ Allah ìhun ni túmọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in. Ẹ má jọ dàrú mọ́ wa lọ́wọ́ o Al-Qur'ani lè mí ń kà fún yín sí èmi ò ká kọ̀sídà o àbí yín ká kọ̀sídà sẹ́ tọ́ torí kọ̀sídà ń gbà mí èmi ọ̀dà èmi yọ sọ̀yàn nù àmọ́ Al-Qur'an ìtàn nábì bí wà nìyẹn ilé mi sàlàyé kọ́lọ́mọ́sá jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà wọ́n ṣe tààdàtì ọmọ wa sọ pẹ̀lú ọlọ́run ọba ọmọ ká kùrìsí yìí kó tó sùn ọmọ yá mi wọ́n fẹ̀mí ara rẹ̀ ewu ń bẹ wọ́n bá ní kò séwu lóko irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọjá gírí apárò ewu ń bẹ ní ayé ọlọ́ni minal jinnati wan nas ọlọ́ni ẹ̀ma sádìmí níbi aburú àwọn àlìjànú àtàbúrú àwọn èèyàn àwọn ní òṣèwù ọwọ́ sùn tẹ̀tẹ̀rẹ̀ ọ̀ka kùrìsí yìí kó tó sùn ojúlóru ọlálàkàlà ọmọ pé a'udhu billahi minash shaitanir rajim ọ̀fàn tó sẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a'udhu billahi minash shaitani lẹ́ẹ̀mẹ́ta nítorí láyé tó bá ṣe aburú sí ọtọ́ bá jí ọlọ́run ní inna shaitana lakum adu fattakhidhuhu aduwwa ọwọ́ ní òsì wàhálà láyé ọlọ́run sọ fún pé èso àtàwọn ọmọ rẹ̀ ọlọ́run ní ẹ mú wọn lọ́ta ọ̀tá yín ni wọ́n o ẹ̀yin náà sì mú wọn lọ́ta ọlọ́run ní fattakhidhuhu kọ́dà ọ̀pọ̀ àwọn aláṣẹ ó ní ẹ mú lọ́ta o bẹ́ẹ̀ bá mú lọ́ta nu yín wàhálà ó ṣẹlẹ̀ sí ni mọ́ ọlọ́run wà láǹsọ yẹn ó ní fattakhidhuhu asẹ́ni ó ní wàkímù sọ́lá wàá tún sàkà ó ní fattakhidhuhu aduwwa ọlọ́run ní ẹ múra rẹ̀ òun ti wọlé ayé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó ní innahu yarakum huwa wa qabiluhu ọlọ́run ní ṣètọ́nù àtàwọn ọmọ ẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n rí min haythu la tarawnahum wọ́n rí àmẹ́yìn ọ̀rá wọn ọ̀tá tí ń rí ìyàtẹ̀yìn òrí sẹ́yìn ní tètè sá sọ́dọ̀ ọlọ́run ń bọ̀ wájú òrí ń bọ̀ lẹ́yìn òrí oṣù wá dákẹ́ òun sì rí ọwọ́ akínú tó òdìjẹ́ mọ́sálásí ọ̀ka kùrìsíù ọ̀ka kólà láwọn falákì nọ́ọ̀sì àwọn ọmọ èso ọmọdé ọlámù wọ́n bá ti ẹjẹ́ gbogbo àwọn aláburú ayé tá a máa ń sá fún yẹn gbogbo wọn pátá ọ́fíìsì èso wọn ti ń ṣe kí ni wọ́n ti ń ṣiṣẹ́ alákòóbá ni o aládàábá ni o ìkà ni o olè ni o amúrọ̀bà ni o alásàsí ni o alárànsí ni o ojú ni o gbogbo wọn pátá abẹ́bí ní sùn wọn ti ń ṣiṣẹ́ ọwọ́ bímọ wá sọ fọ́mọ rẹ kọ́ gbọ́ wọlé lérí kò ní ọ̀yẹ́dúkà bí kalimati llahi tammat min kulli shaytani wa hamma wa min kulli ayni lamma ọlọ́ lè kọ́ nífa ká má fọmọ láwọn lójú jama aburú bẹ kul a'udhu bi rabbil falaki min sharri ma khalaqa ọlọ́run ní ẹ máa sá di èmi ọlọ́run ọba èmi tí mo là ṣùgbọ́n kí n sọ yín níbi aburú tí mo dá wà ní ọ̀sáburú aburú wa o àmọ́ ọlọ́run kápá aburú náà tí wọ́n bá ti wá fara tí ọlọ́run tó gbọ́ ọlọ́run gbọ́ tó sì ń ṣàdúrà tó ń kanta níbi ní ọmọ ká ipa aburú òní ṣe kíni kò ní ṣe ọ́ aburú ọmọlẹ yọ máa bọ̀ yọ máa bìlà fún ọ ni wọ́n sì máa lọ́nu ayé ẹ̀yọ́ máa yá mi ẹ má wàá sá lọ́dọ̀ èso o lè sá sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ awo o ní kí wọ́n gbà ọ́ kán pa ọ́ ò ní mánì
òní má ní torí àwọn èèyàn ò sí tẹ́lẹ̀ wọn padà ní sí mọ́ nígbà bá dé mẹ́tì tí wọ́n ní bàbá abọ́ rẹ̀ bàbá eléré ẹgbẹ́ àwọn gan wọ́n lẹ́yìn ọ̀gbọ́ bàbá kú lánàá ìwé ló tún wà lọ ó tún lọ dẹ̀ lómi tí ò ní kú àbí wọ́n padà yá gbogbo àwọn tó wọ́n mẹ́rin àwọn náà máa kú lọ́kọ̀ọ̀kan ọ̀lẹ́ ní máa ń kú ẹni tí èkú lálágbára lọ́lọ́run fi ni wa tawakkal ala al-hayy alladhi la yamut tábàlá káyọ̀ náà mẹ́wọ́lọ́run ti bá wa sòdodo ọ̀rọ̀ ẹgbàrá lé ọba tí ò ní ṣe kíní tí ò ní kú gbogbo tí ọba kú tí ó padà tán ẹ má ṣe kíní ẹ má gbára lé. ọmọ ìyá mi ó tún lè gbọ́ mi lérí rédíò ó lè gbọ́ mi lérí tẹlifíṣàn ó lè sí fóònù rẹ kó tó máa gbọ́ mi àmọ́ wọ́n mọ̀ pé èyí tí ń bọ́ sọ yìí òun lòdodo ọ̀rọ̀ ó tún bẹ́ lọ́n fúnra rẹ̀ náà ni pé kọ́lọ́ mọ́ yí ọkàn rẹ̀ padà a máa bẹ̀rù Ọlọ́run nìkan má máa bẹ̀rù tó rí wọ́n pa mí àgbàtọ́ lọ lè parẹ́ Ọlọ́run wala takhafuhum Ọlọ́run ni ẹ má bẹ̀rù ẹnìkan nínú gbogbo tí mo dá ẹ má bẹ̀rù kankan wa khafuni èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin ayé àkùrọ̀ àmọ́ká yìí tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ èmi ni kẹ́ bẹ̀rù tọba tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run nìkan gbogbo àwọn aláburú yẹn máa bẹ̀rù rẹ̀ wọ́n fẹ́ porúkọ rẹ̀ láburú láì sípò wà ń bẹ̀ ara wọn sì máa gbọ̀n ẹ̀rú sì máa bà wọ́n nígbà tí wọ́n ti gbára lé ọba tí yóò dẹ́rù bà wọ́n ọwọ́ alọ́ lè fara tí ọ lẹ́ ọmọ tó ń pè ní hasbunallahu ni Ọlọ́run nìkan tó mi wa ni'mal wakil ó sì tó lẹ́ni tá a fẹ́ yìí tì ìtumọ̀ ẹni ẹ̀ ló ṣe pé ẹni tí máa ṣe hasbunallahu wa ni'mal wakil àwọn ọ̀tá wọn máa gbé jùlẹ̀ àmọ́gèsè táwọn máa fi kọrin o hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil ọwọ́ awita ọbọ̀nù kọ́ńbọ̀dù rẹ̀ ó gbé ọ̀sẹ̀ àtòwò ẹ̀yọ jáde ṣé wọn náà mọ̀ pọ́ǹtà rẹ̀ wọ́n láwọn tó ń pẹ̀pẹ́ mọ́ ó tún bọ́ sẹ́ńkù lé ọ̀wọ́n nǹkan jẹ ìpè káyọ̀ ọwọ́ ayọ́mọ̀ sí kínní wọ́n ti gbẹ́rẹ́ fún ọ láti gbogbo orí báyìí ó sì dé gègèrè ìbàdí rẹ̀ nítorí ayé ẹ̀yọ́ màá yá mi ọ̀tá rẹ̀ tó ń sá fún gan tó bá pàdé rẹ̀ tó fẹ́ sọ aládàá ìrìn kó lọ sá tó bẹ̀ àbó lè sá tó bẹ̀ òun kò lè sá tó bẹ̀ ẹjẹ́ àfẹ̀sìn bílẹ̀ ẹlẹ́ ẹjẹ́ àṣẹ Islam gbogbo àwọn yẹn ẹ̀sìn bílẹ̀ ni ṣe àwọn kèfèrí ni ibẹ̀ náà láti kú tá a fi jẹ́ Muslim wáyé tá a tó wá padà síbẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-imanu billahi wa tasdiqu tamu wal i'tiqadu al-jazimu bi anna lillahi asma'a husna nínú gbàgbọ́ tá a ní òun náà ká gbà dénúdénú pé Ọlọ́run ní àwọn orúkọ tó dáa kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ máa pè ní orúkọ yẹn òun ní ìbéèrè tẹ́nìkan béèrè lánàá níbi wáàsí nípa al-asma'ul husna ó gbàgbọ́ pé Ọlọ́run ní àwọn orúkọ tó dáa gẹ́gẹ́ bí ar-razzaq al-fattah al-alim al-hayy al-mumit al-khafidu al-rafi'u al-qabidu al-mu'izzu al-mudhill as-sami' al-qayyum al-wahhab àwọn orúkọ yẹn dáa they are beautiful Ọlọ́run ní àwọn orúkọ tó dáa yẹn ó ní walillahi al-asma'ul husna Ọlọ́run ní mo láwọn orúkọ tó dáa fad'uhu biha ẹ máa fi pè mí tẹ́ bá ti ní sọ̀rọ̀ ẹ sáà máa dá àwọn orúkọ yẹn ẹ máa pè mí láwọn orúkọ yẹn fad'uhu biha tẹ́ bá ti ń pè mí yín sì máa fún yín ní tẹ́ ń wá ọ̀hún béèrè ọ̀wọ́ àwọn afáàní tó dáa ni pé kọ́ wá mú orúkọ tó ṣe déédéé bùkátà tó ń ṣe kí ni tó gbé síwájú Ọlọ́run ọ̀fẹ́ kọ́ lọ́run sínà fún ọ̀sìn ọwọ́ ni yá fata iftahli ọba tí ń sínà fún ọ ti sẹ́ ọ ti dáná ọwọ́ jí lóru ní yá gafar gifirili ọba aláforíjì fèrèjì mi ọ̀tọ̀ ní fèrèjì mi ọ̀tọ̀ ní kí ni yá gafar fèrèjì mi tọ́wọ́ ní yá gafar fèrèjì mi Ọlọ́run ní tètè dáhùn ń wọlá orúkọ mi tó dáhùn ó kì tó fi kì mí yẹ orúkọ tó fi kì mí yẹ ń tètè dáhùn wadharu alladhina yulhiduna fi asma'ihi Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n wá pa orúkọ mi tì àbí tí wọ́n ṣe kèfèrí sórúkọ mi tí wọ́n tún gbà pé bí ìsìnjẹ́ Razaaku ọ̀gá náà Razaaku ni bí ìsìnjẹ́ Fattah wọ́n gbà pé ẹyẹ ilé náà Fattahu ni àwọn ilhadi ni ẹ ìtọ́jẹ́pẹ́ lọ́run ló lè ṣe wọ́n sì mú àwọn ẹranko yẹn wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ sí jẹ àṣejẹ àbí wọ́n fi ń para àbí kíníkà wọ́n sá gbà pé ẹyẹ ilé táwọn ọ̀rọ̀ yẹn ọ̀nà òsì sọmọ pé Fattahu lọ́lọ́run ẹyẹ ilé náà Fattahu ni lọ́dọ̀ ẹni tí ń ṣe
ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá tún pe ẹlòmíì ní orúkọ mi àbẹ́ wọ́n gbà pé orúkọ tí ń jẹ́ yẹn ní tí ń ṣe tí ń fi ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì náà lè ṣe kí ni ó lè ṣe ọlọ́ni ẹ fi wọ́n lẹ̀. wàdàrú alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun ọlọ́ni ẹ̀san bọ̀ wá ké fún wọn ọlọ́ni san wọ́n lẹ́san ìyá náà sì lẹ́san náà. orúkọ ọlọ́run èèyàn máa ń dé kèfèrí lábára orúkọ ọlọ́run tọ́ ọ bá ti gbà pé orúkọ tọ́lọ́run jẹ́ ẹlòmíì náà tó lè jẹ́ ó ti dé kèfèrí tọ́ ọ bá ń pè ọlọ́run ọba lórúkọ tọ́lọ́run pera rẹ̀ ọkàn jílòrò ní yáṣí jakasíṣù àwọn abèrè pé ní sọ́ra àwọn ènìyàn wà Abubakar àwọn alimuran àwọn nisa àrí oní ya dámdámà ya ìlú a nínú àdísì ènìyàn wà wọ́n ní kò sínú àdísì kankan ya tọ́mtọ́mà ya ìlú níbo lọ́wà nínú ànábì wo ló wù yẹn àdínú alukuran tọ́ wọ́n tọ́ ó ti rúgi oyin torí tí o bá ti sínú alukoran ọ̀dọ̀ ta láti gbà ó de sunni sórí ọlọ́run kọ́ àwọn bàbá ní gangan lóru ọlọ́run tó fún àwọn ẹlòmíì ló kọ́ ọlọ́run ọ̀rọ̀ nìyẹn o ọlọ́run bá aláàtí júwèé orúkọ rẹ̀ fún anú koran ó ní kólídé ọláhà ó ní ẹ pé Allah àwédé rahmani bẹ́ẹ̀ bá sì pé Allah ìpè rahman kí ló wá kan yá sí jàkà sísú ọlọ́run àyè àmà tẹ́lẹ̀ wòye tẹ́ bá pè ní àwọn orúkọ mi tí mo ṣàlàyé yìí falahul asmaul husna mo láwọn orúkọ tó dáa tẹ́ máa pè òun ló sì dáa jù ẹ má pè kàn mí ma lẹ́yìn àwọn orúkọ yẹn bóyá ẹnì kan ṣe wá sùn tí ó wá jí tí ó ní òun tó sọ ọlọ́run kan ọlọ́run máa jẹ́ ya tọ́mtọ́mọ̀ ya ìlú. bàbá sọ fún ọ tó bá gbọ́ ọwọ́ ná tó bá ilé pè ọlọ́run ló kọ́ tí ò sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n máa ń pè wọ́n náà ló kọ́ tó sọ̀rọ̀ rẹ̀ bàbá máa ń gàjí lójú kólẹ̀ ká máa pè wọ́n lákọ́gun kí bàbá wá ní èmi ẹ̀ sàkọ́gun àwọn akọ́gun ẹ̀ sáà mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe kí ni orúkọ yẹn wọ́n bínú ẹ̀dá kò ń gbọ́ ọlọ́run gbé orúkọ tó dáa kalẹ̀ tí wàá lọ lè mú mi wá sọ́n sọ fún wa yí pé ìyẹn ó ṣe déédéé tọ́lọ́run ni àbójú tọ́lọ́run lọ tọ́ba ló ṣe déédéé kèfèrí ni ọ tọ́ba lójú tọ́lọ́run lọ kèfèrí ni ọ tọ́ba ní ọ̀dà tó tọ́lọ́run kí wọ́n á dé tó fi tọ́da alẹ́ tó ń ṣe tí kọ̀dà tó tọ́lọ́ káti wá bí kò ṣe dá rárá àwọn orúkọ tẹ ó pè tán tẹ́lẹ̀ ọmọ gbóná àfikọ́ pẹ́rán ó kọ́ àlìjánu burúkú gbogbo eléyìí ní bá ń ṣe kò ní ìmánì bí ìbá ti falẹ̀ Kùránì lẹ́kọ̀ọ́ ní ìmánì tẹ́lá ti sọ níbẹ̀rẹ̀ pé orígun Islam mélòó ni 5 wa kutubihi Al-Kùránì ní kò gbàgbọ́ níjọba sí ní Kùránì má gbàgbọ́ bó ṣe káwọn yọ pọn léwé tó kò lè bá pàdé Ọlọ́run dáadáa tẹ́lá jọ́ àlẹ́ká mọ́tọ́lọ́ máa bí ọ pé sẹ́mi ní jẹ́ tọ́mọ́tọ́mọ́ ya yìí lọ àwọn ni àmọ́ àwọn afọ́nà àwọn ní ká máa wí ẹgbẹ́ wàhálà dídé Ọlọ́run sì ti parí ẹ̀sìn kánábì tó wọlé ayé kánábì tó kú láyé al-yawma akmaltu lakum dinakum Ọlọ́run ní ẹ̀sìn yìí mo ti parí ẹ̀ kò sí nǹkan mi tẹ́lẹ̀ sin lọ́wọ́ ọba martin ti sọ̀kalẹ̀ fún Muhammad aya yẹn ti dè wá láti má tún bìlí fún nǹkan mi ìmọ̀ tó yàtọ̀ sí tó wà nínú alukur'an alukur'an gúnìyà ó ti tó wa nípa alukur'an ọba tó ṣètò ọlọ́mọ tó ọlọ́mọsà sọ wa mo jì má ni wọ́n bàjẹ́ o wọ́n lè agbára ọlọ́wọ́n bá wa al-imanu billahi wa tasdiqu tamu wal i'tiqadu al-jazimu bi anna lillahi sifa inú tó gbàgbọ́ tó fi jólú gbàgbọ́ òdodo òun náà ní kó gbàgbọ́ yí pé Ọlọ́run láwọn àròyìn kan àwọn àròyìn Ọlọ́run la shabiha lahu fiha ìròyìn ọjọ́ tẹnìkan Ọlọ́run bá aláìbẹ̀ ìbẹ̀ yẹn bíbẹ̀ rẹ̀ ọjọ́ bíbẹ̀ tẹnìkan àbí bíbẹ̀ ó ní ọ̀padà ní parí àmọ́ bíbẹ̀ Ọlọ́run la bidayata lahu wala nihaya kò ní bẹ̀rẹ̀ kò sì ní parí kọ́ máa ní òrùn yín la fi ń sásọ àwọn bàbá òrùn wọn la fi ń sásọ ẹgbẹ́ sọ̀rùn wọn la fi ń sásọ sọ̀rùn bàbá ló fi sásọ òrùn ta ní jama òrùn ọ̀la ni a ṣe sọ̀rọ̀ ní jama àwọn fi ń gbà wọn fàlẹ́ náà ni alẹ́ òrùn yín la fi ń sásọ òrùn wa kọ́ òrùn àlẹ́ ló fi ń sásọ má parọ́ mọ́ òun náà má pẹ̀lú Ọlọ́run sí kínní ìlà ń pa Ọlọ́run ló ní ìròyìn òun ló ní gbogbo nǹkan òun ló ní gbogbo nǹkan níjọ́ bàbá bá kú ńkọ́ kí lọ́mọ fi sásọ níjọ́ sí ìwúbá kú ni wọ́n fi ní ẹ̀tọ́ Ọlọ́run ọba mọ́gbẹ́fẹ́ nìkankan nínú gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run afáàtọ́wọ́ sì máa ti ń sọ yóò ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹja sọ pé òun Ọlọ́run la fi ń ṣe kíni ìlà fi ń sásọ ìròyìn Ọlọ́run ọba ọjọ́ tẹnìkan ọba aláàánú ni àánú rẹ̀ yàtọ̀ sí wa rahimu ni ó pa níbi náà ní rahim rahufu rahim
bismillahir rahmanir rahim rahim làwọn méjì jọ ń jẹ́ àmọ́ ìròyìn tó Ọlọ́run bá yàtọ̀ sí tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run ọ̀sán náà Al-Qur'ani Ọlọ́run lọ́wọ́ ó ní yadullahi fawqa aydihi Ọlọ́run lọ́wọ́ tó láṣẹ bí àlà ọ gbọ́dọ̀ fi jọ ọwọ́ tàwọn ọmọ nàbí Adama ìpè oníkàmárùn lọ́lọ́ tó Ọlọ́run yìí sèyàn ìsìn bẹ́ẹ̀ bíbẹ̀ wa gan ló já mọ̀ pé ń bẹ̀ torí àwa ká dára wa àbáwọ̀ la dára wa àwọn la dá sọ́mọ̀ àwọn la dẹ́lẹ̀ àwọn la ń tan òrùn láàrọ̀ la ń tún sùpá lálẹ́ àwọn la ń gbé lomi ń da girigiri sáwà la ń da gbogbo ohun tọ́lọ̀ ń da òun náà làmì kọ́lọ̀ ń bẹ ẹni wọ́n lọ sọ́lọ̀ ń wèrè ní wèrè àbókùrọ̀ ṣé wá rí gbogbo àwọn ìròyìn Ọlọ́run pátá tọ́wọ́ fi ròyìn ara ẹ̀ pé òun ní nǹkan báyìí àgbàpọ̀ wà Ọlọ́run lọ́wọ́ àmọ́ kò jọ ọwọ́ tiwa Ọlọ́run lóhun létí etí Ọlọ́run ọjọ́ Ọlọ́run lóhun lójú ojú Ọlọ́run ọjọ́ ojú tiwa kọ́ wá ní Ọlọ́run lójú Ọlọ́run lọ́wọ́ ó sì sọ sínú Kùránì bẹ́ẹ̀ nítorí sọ ni pé kò jọ tiwa kọ́ wá ní tààtìlì ní kọ́ ọmọ sí pé kò ní yẹn bọ́ọ̀ bá rọra ó de kèfèrí lábẹ́ bẹ́ẹ̀ tó bá sì ní ọwọ́ ti Ọlọ́run bá dàbí ọwọ́ wa ó di kèfèrí lábẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir Ọlọ́run bá ní kò sí nǹkan kan tó jọ wọn lọ òun gbọ́ òun rí àmọ́ gbígbọ́ tòun yàtọ̀ sí gbígbọ́ tìtìyín rírì tòun yàtọ̀ sí rírì tìtìyín Ọlọ́run rí gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà yìí sì ń gbọ́ gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀dákùn ẹ̀jẹ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ̀dákẹ́dákẹ́dá kò sí fọlọ́run ẹ̀jẹ̀ lọ́run rí mi ẹ̀jẹ̀ lọ́run rí mi ẹ̀jẹ̀ lọ́run rí mi oyé ẹ̀kọ́ wájú kò sí fọlọ́run sọ́wájú ara wọn Ọlọ́run láwọn òròyìn yẹn ó sì sọ ní Kùránì pé òun ni àgbàpọ̀ wà Ọlọ́run ní lóòótọ́ àmọ́ kò jọ tàwọn ẹ̀dá lọ́rọ́ bá tán làwọn Àṣàírà bá bẹ̀rẹ̀ wàhálà fún wa pé ká má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ní ìtumọ̀ mi lọ́wọ́ lábẹ́ ìtumọ̀ tó fi sábẹ́rẹ̀ Ọlọ́run bọ̀ mọ̀ tẹ́lẹ̀ kó tó fi ìtumọ̀ fi sí síbẹ̀ ìtumọ̀ tí wọ́n sọ pé ó wà lábẹ́rẹ̀ yẹn sọ́lọ́run bá aláwọ̀ mọ lóga yẹn tó fi lò yí tó lò ká panu pọ̀ pé kò jọ tàwọn ẹ̀dá kálukú sì sinmi torí táwọn náà ń sọ ní táwọn náà ń rò náà ni pé táwa ní ọlọ́wọ́ ajẹ́ pé a ti fi jù ẹ̀dá àní kò jù ẹ̀dá laysa kamithlihi shay' kọ́lọ̀ mọ́sá wọlé àánú ẹ̀kọ́ sànù wa ẹ̀yọ́ mayami àdánwò ìmọ̀ tó náà ṣeré gbàgbọ́ adébíyàwí àdánwò máa ń ṣe kí ni jama onímọ̀ tó náà ṣeré kí ni ìgbàgbọ́ nígbà tó lọ́n bá dé láàmà bọ́ ọgbọ́lọ́ngbọ́ lóòótọ́ àbọ̀ ọgbọ́lọ́ngbọ́ ẹjẹ́ a máa retí ìpọ́lọ́wọ́ dán wa o ẹjẹ́ a máa retí ìpọ́lọ́wọ́ fún wa lábàáyọ inna ma'al usri yusra fa inna ma'al usri yusra èméjì lọ́pọ̀rí rẹ̀ kẹ́lẹ́ bá a ma ìpè méjèèjì níjọ́ ń ṣe kínní níjọ́ rìn tó bá ti sunkún ọ̀rẹ́ rìn tó bá ti rẹ́rìn máa retí ẹkún àsìkò tó wà rẹ́rìn lọ́wọ́ yẹn máa rẹ́rìn àárín gbàgbé èyí tó tún kàn ẹni Ọlọ́run bá sínú fún tọ́lọ́run bá aláàdarí ayé sọ́dọ̀ rẹ̀ yọ́ máa wá yan bí sẹ́ yan yẹn kọ̀mọ̀ pé kádàrá ni kìí sòun náà Ọlọ́run lọ́kọ́ fún bẹ́ẹ̀ mọ́ tẹríba ilẹ̀ yọ̀ lẹ́yìn náà ẹni tí ìbànújẹ́ bá kọ́mọ̀ wàá ro rẹ̀ pín pé èmi ò lè bí mọ́mọ́ èmi ò lè léwó mọ́ bí mi sì wáyé ilé jẹ́yàn mọ́mọ́ sọ bẹ́ẹ̀ Ọlọ́run yugayyirullahu min halin ila hal láàrin ká dijú káyà wa bayna gamdati ayni wa tibahatiha yugayyirullahu min halin ila halin yugayyirullahu min halin ila halin àfààní láàrin ká dijú káyà àgàn ọlọ́jọ́ pípẹ́ yóò sì lóyún láàrin ká dijú káyà ẹni tá ti dákà pé kò ní dáa fún mọ́ yóò sì máa dáa fún láàrin ká dijú káyà náà ẹni tó ti dáa fún yóò sì wálẹ̀ ẹni tí ń fún yàn yóò sì máa tọrọ ẹni tí ń gbé yàn wọ́n máa gbé ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa ó ní wala nabluwannakum bi shay'in min al-khawf ọlọ́run ní máa dán yín wọ́n yín máa dá yàjà yín o ó ní ahsiba an-nasu an yutraku ọlọ́run ní ẹ máa rò pé ààfin yín lẹ̀ an yaqulu amanna kẹ́ ẹ máa sọ fún gbogbo ayé pé agbàgbọ́ a sì ní kankan mi o ọlọ́run mọ̀ pé a ní kankan mi o bí mi ṣe wáyé lẹ́yìn aláwo sí kankan mi o ọlọ́run ní ẹ máa wá sọ pé torí bẹ́ẹ̀ ní kankan mi torí ẹ̀ ní wà ní dán yín o an yaqulu amanna ipe ẹgbọ́lọ́ndó ẹgbọ́ra lọ́lọ́ nìkan ọlọ́run ní wala qad fatanna alladhina min qablikum ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o tòun ti gbàgbọ́ yín náà yín dàn yín wò bí mo ṣe dán àwọn tó nígbàgbọ́ jù yín lọ
nínú àwọn ànábì Ọlọ́run bí mo ṣe dán wọn wò àmọ́ kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ tí mo fi ṣe bẹ́ẹ̀ wala ya'lamanna Allahu alladhina sadaqu Ọlọ́run ni mo fẹ́ mọ olódodo nínú ẹ̀yin tí mo dánwò bóyá ìgbà mi gbọ́ wala ya'lamanna al-kadhibin mo sì fẹ́ mọ àwọn òpùrọ́ tí wọ́n ń pariwo pé àwọn gbọ́ Ọlọ́run gbọ́ nígbà tá a dánwò dé wọ́n fọlọ́ ńlẹ̀ mọ́jà nìkan ó pè ọ́ o ipò ọmọ ìyá máa wòran o ká lọ bí báyé o wọ́n tán rẹ̀ tó ń bẹ́ o Allahu akbar nígbà wọn wá gbé tí ó to ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n wá gbé kinní kan lé lọ́wọ́ wọ́n ní kinní yẹn ni ó to ọ̀rọ̀ rẹ̀ òun náà sì gbà ó gbé sínú pólíbàgì ó ń bọ̀ wálé èmi ò sì gbé wálé lọ́sàn-án òru ló gbé wálé èmi rẹ̀ wá balẹ̀ pé bàbá ti lò tán ọ̀rọ̀ ti tò irọ́ ni o ẹni tí ń tu ọ̀rọ̀ òun náà lọ́lọ́ ìbí máa dúpẹ́ o ìbí mọ́tòrí ẹ̀dí kèfèrí o mọ́tòrí ẹ̀jí ìmánì ọlọ́ o mọ́tòrí òsì mọ́jì ìmánì ọlọ́ o bọ́ọ̀ bá ti ń jẹ gangan tó ń wẹ̀ gangan tó ń lọ́bi gan nítorí pé ọ̀fẹ́ kọ́nà ọ̀la ọlọ́run ní ìlànà fún yẹn o wa man nasru illa min indillah ọlọ́run ní àrànṣe òní wá ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ó ti wá o kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà sinafẹ ní kọ̀ọ̀kan wa mọ̀jì ìmánì wọ́n bàjẹ́ ẹlòmíì ọlá òde ní ìmánì wọ́n bàjẹ́ nígbà ọlá bá dé yọ máa ṣe nǹkan mi àfẹ́kọ́tán ni yọ bá kó nu ìmánì ẹlòmíì sì ní òsì ní ọgbọ́n ògùn nínú ìmánì ẹlòmíì àárẹ̀ ni anabi ayuba sáré ó padà lálàáfíà anabi yusuf ọwọ́ ẹ̀wọ̀n ó padà jáde zakariya àti ibrahim wọ́n ọmọ wọn padà bímọ anabi wa muhammadu sallam táwọn ará maka lé ọkọ̀ padà sí maka ọ padà borí òṣòro rẹ̀ èyí tó bá ń kalẹ̀kùn ọlọ́run tó bá ṣe ni tó bá kó lójú ọ̀nà wọ́n padà sílẹ̀kùn náà fún ọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdúgbò ẹni kọ̀ọ̀kan kọ́lọ́ mọ́sàájọ́ gbà níwọ̀n bá ṣe kò díẹ̀ tó kù òun náà ni pé ẹyọ miami ẹdí kalọ̀ lè gbà pé ẹ̀rí ìgbàgbọ́ tá ń sàlàyé fúnra wa látàárọ̀ òun náà ni sharitu sihati kulli amal gbogbo iṣẹ́ wa pátá tá à ń fi sin ọlọ́run ọba níṣẹ́ ìbádà ìgbàgbọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ lálàáfíà kí iṣẹ́ yẹn ó tó lálàáfíà tí ìgbàgbọ́ bá ti bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yẹn ti ṣe kíní ó ti bàjẹ́ níjọ́ bá ti pinnu pé máa lọ lè bọ̀ nǹkankan níjọ́ náà ni gbogbo ọ̀run tó kí ó ti wúlò mọ́ níjọ́ tó bá ti pinnu pé lọ lè wá oògùn owó níjọ́ náà ni gbogbo àwẹ̀ tó gbọ̀ tún wúlò mọ́ níjọ́ náà ni gbogbo àwẹ̀ tó gbọ̀ tún wúlò mọ́ níjọ́ tó bá ti pinnu wípé máa so nǹkan mọ́ra nítorí kí káyọ́ mọ́ bàa pa ọ́ kọ́ mọ́ bàa kú ìmánì ti kó lára ẹni yẹn níjọ́ náà ni gbogbo ájì tọ́lò àti múra òtún wúlò mọ́ wọ́n ní kọ́dà gbogbo dáadáa tó ṣe sílùú ó bù wọ́n lómi ó fún wọn láṣọ òun yá àwọn èèyàn lówó òun kọ́lé fáwọn èèyàn kọ́ skul òun rán àwọn àfáà lọ́wọ́ múra wọ́n ní gbogbo sẹ́yìn tí ìmánì bá ti wó àwọn náà ti wó papọ̀ mọ́ ìmánì ọlọ́run ní ìdákọ̀ àwọn ànábì ọlọ́run ọba ìdákọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n dákọ̀ gbogbo wọ́n fẹ́ tó bí 25 sọ́tàlá ní àm náà sọ́tàlá ní àm ọlọ́run wọn dárúkọ wọn bọ̀ yín dárúkọ wọn bọ̀ ọlọ́run bá aláàánú walaw ashraku gbogbo wọn tí wọ́n dárúkọ yìí tí wọ́n bá mú ẹbọ mọ́ mi ọlọ́run la habita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n ṣe nílé ayé wọn gbogbo sì ti bàjẹ́ ká tó dọ̀rùn. tọ́ ọmọ ìyá mi yóò dá kí kọlọ lè sọ́ra rẹ̀ fawaidul imani wa thamaratuhu àwọn àǹfààní wo lọ́wọ́ jẹ tó bá ní iman òun sí lọ nìkan ọgbọ́ lọ nìkan gbọ́ òun ṣàdúrà nìkan ọgbàrá lọ́lọ́ nìkan o sì wá tún gba nǹkan mi gbọ́ mọ́ ọkàn bọ́lọ̀ ń dúó ẹgbẹ́ tó ní mo bọ́lọ̀ ń dúó tó bá dé pé lóòótọ́ lọ́kàn lẹ́nu àti ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ó bá rí bẹ́ẹ̀ àwọn àǹfààní tó jẹ ní. alákọ̀ọ́kọ́ satasiru waliyyan min awliya illah ó di wòlíì sọ́dọ̀ gbogbo àwọn tó wọ́n gbé màlẹ́ ojú màálù mẹ́rìndínlógún yẹn àwọn yẹn ṣe wòlíì o àwọn afọ oníṣẹ̀ṣe ni wọ́n ń pẹ̀lú wọn o àwọn afọ àbílẹ̀ gbogbo ọ̀lẹ́ jẹ́yàn àfi tó bá jẹ́yàn gbogbo àwọn yẹn ṣàfẹ́sìn o gbogbo àwọn yẹn afọ oníṣẹ̀ṣe ni wọ́n ṣe kíni ni wọ́n ń pè wọ́n. èèyàn tó kù yẹn gan só lówó lọ́wọ́ kó tó kú bọ́ bá lówó gan só lè fún yàn lówó nígbà tí ń bẹ láyé káti wá gbà tí ò sí láyé wọn ṣe eré èèyàn ní máa ń sọ ní máa ń fún ṣe eré èèyàn ní máa ń fún yàn lówó ni àbọ́lọ́hún tó dá wa ta ni ń jẹ́ dọ̀sáàkù kì í ṣe ní ń jẹ́ dọ̀sáàkù náà wòlíì tí kálukú ń pariwo yẹ ọlọ́run ọba Allah ni ó ṣàlàyé ta ni wòlíì
ọlọ́ni alá inna awliya Allah ọlọ́ni gbogbo àwọn wòlíì mi la khawfun alayhim ẹ̀rù ò ní bà wọ́n tí wọ́n bá ń lọ́run wala hum yahzanun àti níbà wọn nú jẹ́ lérí tí wọ́n fẹ́ fi ilẹ̀ sáyé alladhina amanu àwọn tí wọ́n gbà mí gbọ́ ni àwọn ni wòlíì wa kanu yattaqun tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run alladhina amanu wa kanu yattaqun Allah ló sọ nínú Kùránì o ta lọ́lọ́run pé wòlíì àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n yé bọ̀rìṣà tí wọ́n yé sẹ̀sẹ̀ tí wọ́n yé sóògùn Allah nìkan náà ni wọ́n máa ń wá bùkátà lọ́sọ̀dọ̀ ẹ̀ lẹ́yìn náà wọ́n bẹ̀rù Ọlọ́run látara iṣẹ́ ọwọ́ wọn so ti dá wòlíì máa ń sàbó ti dá mọ́ bàbá tó ní oògùn táwọn ọlọ́dẹ tí wọ́n ṣe tí wọ́n fi jòkó sínú igbó àwọn àlìjẹ̀nú burúkú wà bá wọn àwọn ẹni kó wà bá wọn oògùn tí wọ́n fi ń sọ́ra yẹn tí àwọn aburú òfin ṣe wọn lẹ́wọ́n sọ fún wọn sí pé kódà mọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí owó láwà ní ó sì níjọ mùsùlùmí sì bẹ̀rẹ̀ ẹ̀wò tí ń sọ ẹ̀wò tọ́lọ̀ ń ṣe kíni tọ́lọ̀ ń wí má tẹ̀lé ṣéwù kan wọná o kùránì wọn rán sí ọ wọn rán ṣéwù sí ọ kùránì wọn fi ránṣẹ́ sí ọ wọn rán ṣéwù sí ọ ṣéwù tó bá ti yapa kùránì ẹ yapa ẹ èyí tó bá ti ń tẹ̀lé kùránì ẹ máa ṣe kíni ẹ máa tẹ̀lé kọ́lá èyí tí ń tẹ̀lé kùránì gan ó lè padà yapa tó bá ti yapa yìí náà yapa ẹ nítorí pé ẹ̀yin nìkan lẹ́dàá wà nù sáré yóò kínú sí ilá yóò gbalẹ̀ lọ yóò máa lè bá àwọn ìyàwó ẹ̀ lásìkò ní ẹ̀yin lẹ́ẹ̀ma wà nù sáré lẹ́ẹ̀ma sọ́fà má kú wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ni ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú ní muslim kí ni àkọ́kọ́ erigun islam shahadatu an la ilaha illallah iná láyé ìlú látàrọ yìí orí yẹn ṣe ń kírun orí yẹn ṣe ń gbààwẹ̀ lọ́mọ́ká òfowósòfò ó di wòlé ọlọ́run Allahu waliyu alladhina amanu àyà mi nìyẹn ọlọ́run ní èmi ní ọ̀rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo kí làwọn náà jẹ fọlọ́run ọmọdé rẹ bọ́ọ̀lù bá ti mú ọlọ́rẹ́ ọlọ́dúnkùnlé ayé kí ló kùnlé ayé kí ló wà lọ́run tí ń bọ̀ lẹ́rù mọ́ torí ọ̀rẹ́ rẹ ló láyé ọlọ́run ọlọ́run dùn ga o sẹ́rí ẹ̀yàn ọmọ ìyá mi nílùú sàkámà ẹ dákun torí tọ́lọ́run etí mo ń sọ fún wa yìí ẹ lè dì í mú kẹsì dó lérí ẹ ẹ máa wá wo àrà tọ́lọ́run dá fún yín nílé ayé tá a wà yìí àti ọ̀run nínú tọ́lọ́run fún yín láyé al-amnu ta ọkàrọ̀ balẹ̀ ọkàrọ̀ sèkínní ọkàrọ̀ balẹ̀ ọlọ́run bá ní alladhina amanu ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ walam yalbisu imanahum bidhulm wọn ò lọ ẹbọ má ìgbàgbọ́ wọn kì í ṣe pé ń gbàgbọ́ tán wọn ò kúrò nínú tàwọn náà wọn wá ní yí méjèèjì má ara wọn ọlọ́run ní lam yalbisu imanahum bidhulmin bishirikin ọlọ́run bá ní wọn lọ ẹbọ má ìgbàgbọ́ wọn ọlọ́run nìkan ni wọ́n bá dó ulaika lahumul amn ọlọ́run lọ́kàn wọn balẹ̀ ní ayé wa hum muhtadun àwọn ni wọ́n mọ̀nà wọ́n fẹ́ kọ́kàn rọ́ balẹ̀ gbogbo jàǹkáwọ̀ tó wà nílẹ̀ lè jádànù èyí tó wà nínú kọ́ńbọ̀dù lábẹ́ bẹ́ẹ̀dì kó dànù alẹ́ yìí náà ni mọ́jọ́ dàrọ̀ la torí ó lè kú kílẹ̀ tó mọ́ tọ́ba ti kú alánìkan lẹ́mìí rẹ̀ nínú ilé rẹ̀ jama alhamdulillah ọkàn rọ́ balẹ̀ ẹnìkan kò ní dẹ́rù bọ̀ mọ́ níjọ́ òun sọ̀rọ̀ pé àwọn bàbá tí wọ́n máa ń ṣe ogun olè síwájú ilé ìgbálẹ̀ ogun olè àwọn abáyẹn ń gbà kéke bólè bá ti dé kí ni ó gbé yóò mú gbálẹ̀ yóò mú gbálẹ̀ bí ń ṣe ń gbálẹ̀ yẹn sìn bàbá òun lé òun ti sùn tọ́ba wá jí tọ́ba ti mú báyìí olè yẹn yóò sọ wá fẹ́ sá kí ló wù ọ́ lára tẹ́lẹ̀ tó fi gbálẹ̀ lé lọ́wọ́ tí fi ń gbálẹ̀ kí ló kù lára rẹ̀ nígbà tó fẹ́ sá nígbà tí bàbá ọ̀bọ ńlé tó gbá mú ọyá ìwọ náà ro ajẹ́ pé èṣù lọ́wọ́ ń bẹ̀ àlìjánu kan òun ló kó sí i la ní òfin lè gbé tó fẹ́ gbé mọ́ ní fi ń gbálẹ̀ májẹ̀mú wọn sì ní òun náà ní pé tó bá ti gbá mú bíi ajá tó pẹran fún yàn ni tó bá ti gbá mú àlìjánu wọn padà sí òkè yẹn padà bàbá olówó yẹn ní ọ̀wá òpè báyà òun fi ilé àbọ̀ wọn jẹ yẹn bàbá tó nílé yẹn òun ní ọ̀wá decide tí ó bá ṣe àmọ́ oògùn rẹ̀ ó ti bá a ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kí ọba òun ṣe kí ló kú ò ní òkè yẹn tó kó sí lára àlìjánu ni ọwọ́ ní òfògùn sílé ò lésùn lé ọmọ ìyá mi
èso wọn lè rẹ o tọba wa kó jáde lẹ́mí rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá sí kíní yóò ṣe wá balẹ̀ onílàlà kalama Allahu yudafu anhu kulla kaydil ada wọn ní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nìkan ọlọ́run fúnra ẹni wọn máa bá ṣẹ́gun ọ̀tá ọlọ́run ní òun nígbè fún màláíkà òun nígbè fẹ́ nìkankan ó ní inna Allaha yudafi'u anil ladhina amanu ọkọ̀ ìyànjú ẹ̀ síbẹ̀ ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ ó ní òun ọlọ́run òun lọ́wọ́ máa dáàbò bo àwọn tó bá ti gbàgbọ́ òun fúnra òun jalla jalaluhu ẹ̀ta lọ́wọ́ fẹ́ faburú sí ọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀yìn miami ọlọ́run ọba àlá ń ròyìn anábì wa Yunus ó pé bẹ́ẹ̀ bá ń bẹ nínú àhámọ́ àbí ń sàdúrà ń bẹ nínú wàhálà ń bẹ nínú dààmú wọ́n fẹ́ kú ń bẹ wọ́n fẹ́ kádùn àwọn gbà ìmánì ní kò lè ní ọlọ́run ọba ń sọ̀rọ̀ anábì wa Yunus ìgbà tó wà nínú ẹja fanada fi dhulumati an la ilaha illa ant nígbà tó ẹja gbé mi ẹja tó ń gbéjà mi ó wá gbé lọ sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ nínú omi nínú òkùnkùn ilẹ̀ wá sùn fanada ọwá kẹtò ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ó ní wọ́n ọba tó tóbi ọba tí ó sẹ́ni tó tó ọba tí ó sí ẹnìkan tó lè gbà yẹn lẹ̀ lẹ́yìn òun nìkan kò sẹ́ńtà lẹ́sìn tọ́lẹ́tọ̀ tí ẹ̀sìn lẹ́yìn òun nìkan mi máa fún wọ́n ọba alábòsí ni mi ò ìhun wí tán báyìí fastajabna lahu ọlọ́run láti gbàdúrà rẹ̀ aṣọ fún ẹja oyé àní ọya tààrà sàṣà ọya máa létí odò alákọ̀ọ́kọ́ pọ̀ tọ̀hún lẹ̀ ìkejì wa sáré létí odò ọwọ́ pọ̀ ànábì Yunus lẹ̀ wígbà tí ọmọ bá bì ọ̀pọ̀ lẹ̀ sí èbúté ànábì Yunus ó sì nàró wọn nà jẹ iná ọlọ́run láàlá mílíọ̀nù gàmì nínú bànújẹ́ tó wà yẹn ó sì nàró kankan sí nǹkankan yìí gẹ́lá rẹ̀ ọlọ́run wa ní ibi tá à ń lọ nìyẹn ó ní wakadhalika ẹ̀jẹ̀ ń wí ọlọ́run ní wakadhalika nunjil mu'minin ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé báwọn náà bá ti ń dúró tọ́ lọ́hùn tí wọ́n sì wí tí Yunus wí á mú àwọn náà kúrò nínú ìbànújẹ́ wọn ọwọ́ ní sọ̀rọ̀ wọ́n fàdúrà yẹn lẹ̀ àmọ́ kìí ṣe àdúrà tó wà ní la ilaha illa subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa subhanaka inni kuntu ọ̀dàgò kan wá ní afásàlẹ̀ odò ó ní kí n wọ́sẹ̀ kan lágòkò kan o lágòkò kan nílùú yóò ọba tó ń gbé péèlì jáde pẹ̀lú omi gbóná ada máa bá yí òun ní la ilaha illa anta òun ní kò sẹ́lò mi ìwọ́lọ́ní nǹkan mi wà àbíkìnì tó mọ̀ jama aburú tó ṣe wá lẹ̀ Yorùbá yìí kì í ṣe aburú kékeré sẹ́rẹ́ àwọn tí yẹ ṣe mùsùlùmí oyé àwọn ìyẹn adá wọn mọ̀ sẹ́rẹ́ yìí tó burú jáì ní pé kéèyàn ọmọ pé rẹ mùsùlùmí kó sì mọ́ kúrò nínú ẹbọ ọgbọ́n tọ́lọ̀ ń sọ ni Ọlọ́run ní wakadhalika bá a sì gbàdúrà Yunus nunjil mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá nígbàgbọ́ tí wọ́n dúró bí Yunus ṣe dúró bá a sì máa là wọ́n náà nìyẹn ọwọ́ wà nú ẹ̀wọ̀n tó ní ká máa bọ́ ṣe ìpèsè níta kan lè tó ọlẹ̀ ta ni ó tó ọlẹ̀ nítorí kọ́ ọmọ gani ọwọ́ nú ẹ̀wọ̀n ẹlòmíì ń bẹ nínú ẹ̀wọ̀n ayé ń bẹ nínú ẹ̀wọ̀n gbèsè kò lè jáde ọmọ kẹlẹ́ ayé ẹlẹ́sìn wàhálà kẹ́ẹ̀dùn kúntùmọ̀ tó lè mí olówó rẹpẹtẹ inú rẹ̀ ń bàjẹ́ àdúrà tó dára mọ́ ni Ọlọ́run ní gbogbo ẹni máa ń tẹ̀ra má dúró ayé tó ti gbàgbọ́ àmọ́ kó nínú ìbànújẹ́ ẹ̀yọ́mọ̀ ayá mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé alibarika ọmọ wa yẹn káàkiri Ọlọ́run ní ìlú tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ ìlú tí wọ́n bá bọ́ nǹkankan tí wọ́n ní nǹkankan tí wọ́n ń rìn mọ́ erigun ìlú mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bọ́ lọ́n dúró àdúrà ní gbogbo wọn ń ṣe nílùú Ọlọ́run bá ní walaw anna ahlal qura Ọlọ́run bá ní àwọn aráàlú yẹn àmánu kápẹ́ wọn bá gbàgbọ́ ni tí wọ́n yẹ ṣe abọ̀dìsá wattaqaw tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run lérí iṣẹ́ ọwọ́ wọn la fatahna alayhi barakatin minas samai wal ard Ọlọ́run ní a sọ alibarika kalẹ̀ sílùú yẹn láti sánmà alibarika ọmọ jáde láti lẹ̀ kí lọ́lọ́run sọ fún wa yẹn jẹ́ wọn bá alibarika yẹn ṣe tó kọ̀ṣẹ́ ntọ́mà yọkàn máa sọ̀kalẹ̀ látòkè gbígbà àdúrà máa sọ̀kalẹ̀ nìyẹn omi yóò sì máa sọ̀kalẹ̀ atẹ́gùn máa sọ̀kalẹ̀ òòrùn máa mú lẹ́yìn náà àwọn alibarika máa jáde nínú ilẹ̀ gbogbo tẹ́ ẹ bá ń gbìn Ọlọ́run máa fi barika sí
epo ọmọ jáde nílẹ̀ epo Mákà tí wọn ò ṣẹbọ ẹ̀rí epo ṣe ń jáde torí epo yẹn làwọn kèfèrí fi ń fẹ́ jà wá lógun ní Mákà wọ́n fẹ́ képo epo wọ́n fẹ́ kó nígbà táwọn dágbére fún òrìṣà Ọlọ́run gbé epo jáde góòlù mẹ́bẹ̀ rẹpẹtẹ ẹ̀yin náà oko yẹn da ẹ̀dọ́kọ yín ni yóò dùn tẹ́ ẹ̀ bá ní kankan tẹ́ ẹ̀ rí mọ́nú lò tẹ́ ẹ̀ ṣe àwọn tí wọ́n máa ń ṣe ètùtù ẹ máa ń ṣe ètùtù o gbogbo àwọn tí wọ́n máa ń ṣe ètùtù ẹ̀ sọ fún wọn wọ́n fẹ́ dá wàhálà lẹ́ni torí tẹ́ ẹ̀ bá ti ṣe opposite ìgbàgbọ́ opposite tọ́lọ̀ ní wọ́n ṣe fún yín náà mọ̀ sí. arísìkì alhalal alhail wọ́n ní tẹ́ ẹ̀ bá ti gbọ́ ọlọ́run gbọ́ arísìkì ọmọ wa káàkiri ọmọ ṣiṣẹ́ díẹ̀ owó pọ̀ ọlọ́mọ ṣe kíni ilé ọmọ rí ọlọ́run dẹ̀ fi ọlọ́kan balẹ̀ yóò bá ṣe rí rẹ̀ ọlọ́run wa kana haqqan alayna nasrul mu'minin ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́lu gbàgbọ́ òdodo àti fi kọ́ra wa lọ́rùn pé àrùn sí wọ́n máa fi ọsì yẹ̀yẹ́ òpin à wọ́n jẹ́ kó sì fi gbàgbọ́ rẹ̀ jó wọn máa ṣe tiẹ̀ lọ àlìjẹ̀nu tí wọ́n káàkiri náà padà pa àbí kọ́ yà ń wèrè ìwọ lọ́padà ráyé lò torí ọlọ́run ní haqqan alayna ọlọ́run ní a ti sọ́ di ìwọ ọlọ́run ní a ti fi kọ́ra wa lọ́rùn kárán àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ yẹn sọ pé tẹ́bá túbá anabi Nuh wọ́n ní fakulu tastaghfiru rabbakum wọ́n ní tẹ́bá lọ́lẹ̀ túbá kó n bí ṣẹṣẹ àwọn òṣàtẹ́ ń bọ̀ yìí innahu kana ghaffara ọba aláwọ̀ fèrèjì o ọba ghafaru ni yursilis samaa alaykum midrara tẹ́bá nígbàgbọ́ nìkan ọlọ́wọ́n máa sọ̀jọ̀ kalẹ̀ wa yumdidukum bi amwal ọlọ́wọ́n máa fún yín ní owó wa banin yóò fún yín láwọn ọmọ dáadáa èyí tẹ́bá túbá kó n bí ẹbọ tọ́ba fẹ́ bímọ dáadáa má gba nǹkan mi gbọ́ sì kọ́ àwọn ọmọ rẹ ká má gba nǹkan mi gbọ́ ọlọ́run fi mọ́rọ̀ ẹrú ọlọ́run Lukumanu wa wa idh qala Lukumanu libnihi ya bunayya la tushrik billah inna shirka la dhulmun adhim mọ́ni kankan nu yàrá rẹ ọmọ bí àwọn ọmọ alábàríkà àmọ́ oṣù kan mọ́lẹ́ oṣù kan rọ̀ aṣọ fún ọlẹ́ẹ̀kan pé oṣù ti wà nulẹ̀ rẹ wọ́n máa dọ́wọ́lé àwọn ọmọ ẹni ẹ máa dálákàlà nǹkan máa dàrú ẹ máa jẹ àwọn àtìyàwó ẹ ọ̀dọ̀ tí ò tọrọ ẹ máa yàda síra yín ọmọ dáadáa wọn lè yan ọmọ bí ma dáadáa tí tọ́ba nígbàgbọ́ ọlọ́run fún láwọn ọmọ àrídùnnú àmọ́ tẹ̀ ń sóògùn wọ́n bá ti ṣe ó sì fọ́mọ yẹn náà àbí ó sì fọ́mọ yẹn wọ́n padà wáyà yakuya lẹ́yìn náà ọlọ́run bá wọn fi ọmọ náà gbogbo ìdáwọ́lé rẹ̀ ọlọ́run kan máa tọ́ sọ́nà tọ́ba ti nígbàgbọ́ ọlọ́run ní innal ladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo wa amilu salihati tí wọ́n sì ń wùwà rí yahdihim rabbuhum bi imani ọlọ́run lọ́wọ́ máa gáìdì wọn lérí ọ̀rọ̀ ayé wọn tó bá ti dúró báyìí ọ̀tún nílò àbúsí ọlọ́run ní gbàbí yóò sì débẹ̀ yóò sì borí mẹ́ látara ìgbàgbọ́ tó ní sọlọ àdúrà díẹ̀ ni wọ́n máa ṣe gbígbà àdúrà púpọ̀ ni wọ́n máa wá níparí ẹ̀ òun náà ni pé la yukhzillahu yawmal qiyamah ọlọ́run ní dójú ti ń jọ àlìkìyàmà níjọ́ tójú ti gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ ọlọ́run ó dojú ti wọn jọ náà gbogbo àwọn bàbá ẹlẹ́bọ ọlọ́run ó dojú ti wọn jọ náà wọ́n ní kọ́dà ọlọ́run ó dojú ti ẹbọ jọ náà wọ́n lọ́wọ́ sọ pé innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannam gbogbo ẹ̀yin tẹ̀sìn kan mi láyé àti gbogbo àwọn tẹ̀sìn igi ni irin ni omi ni o gbogbo yìí mo fẹ́ fi kóná mo fẹ́ ti kẹ́ ẹ mọ̀ pé àwọn yẹn ń èso ọlọ́run ló dé wọn jóná sẹ́ńpẹ́ ọlọ́run kan fi yẹn náà pọ́n wálé ni nílé ayé bí gan bẹ́ẹ̀ bá dáadáa sí igi ọkàn tí wọ́n pa aṣọ yẹn tí wọ́n pa aláṣọ yẹn sí òníjó ọlọ́run wa ń jẹ́ kíámù ó kó gbogbo irin tí wọ́n sìn láyé gbogbo igi tí wọ́n bọ láyé gbogbo ojúbọ gbogbo àwọn omi tí wọ́n bọ ọlọ́run ó kó gbogbo wá ọlọ́run ní àtẹ̀yìn àtẹ̀ntẹ̀nsìn aṣọ́bù jahannam yìí fi yín kó náà jahannam ni ọlọ́run sọ tí yóò gbé títún bí ẹ wọ̀ ẹni kò ní gbọ́ ọlẹ́njọ́ náà ọmọ ya mi wàláhì kálukú ọmọ dùtẹ̀rí ẹ̀ ni nídìí bẹ́ẹ̀ ọlọ́run yawma la yukhzillahu alladhina ọlọ́run yawma la yukhzillahu an-nabiyya walladhina amanu ma'a Suratu Tahrim ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ní iman ọlọ́run lóhùn ní dojútì ànábì ìjọ náà òun sì ní dojútì àwọn náà tó bá fẹ́ kójú tì ọ́ àtàyé ló ti ṣe kí ni kátàyé pèsè làlàáxírà kátàyé pèsè làlàáxírà kátàyé láti ṣe kí ni àtàyé láti ṣe kí ni jama láti di lẹ́yìn náà al-fawzu bil janna tó bọ́bá ti wá kún lé ayé kòtókòtó yìí ọlọ́run bá aláàní ọ wá sinmi nínú bó tọ́ba ti wá kú nílé ayé èyí tá a fi parí ẹ̀ wọn náà ní pé al-fawzu bil janna ọlọ́run ní al-janna òun ti kọ́ ọ kalẹ̀ ọlọ́run kọ́ ọ kalẹ̀ ọkọ̀ ọ kalẹ̀ fún olùgbàgbọ́ òdodo èyí tó wá dùn jù nínú al-janna òun náà ní pé ọ wà rí ọlọ́run
la ilaha illallah. ọlọ́run bá ní ubashiril ladhina amanu ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ tán fi jáde láyé tí wọ́n bá kankan kú lẹ́lẹ́bọ wa amilu salihati wọ́n dẹ̀ ṣiṣẹ́ rí anna lahum jannatin tajri min tahti al-anhar àwọn ni wọ́n lè jẹ́nà tí wọ́n kọ́ kalẹ̀ o omi akérèmọdé wọ́n máa sàn bẹ́ẹ̀ tí wọ́n máa gbádùn omi wàrà omi oyin àti omi ọtí àmọ́ yàtọ̀ sọ́tí tiwa táwọn mú mi omi tó mọ́ àti wàrà àtoyin àtomi ọtí àtọ́tí ní kápẹ́ àmọ́ yàtọ̀ sọ́tí tiwa ọlọ́run ní yọ́ máa sàn tí wọ́n máa mú pẹ̀lú àwọn kọ́ọ̀pù tó mọ́ ó ní àwọn tí wọ́n gbàgbọ́ anna lahum jannati àwọn ni wọ́n lè janna innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nuzula ó ní jòkó mbẹ́ tó bá ti mú kankan mímọ́ ọlọ́run tó bá fi kú ó ní wal janna innahu ma yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run tó bá ti ń sẹ́bù ní wal janna wa ma'wahu an-nar iná lakọ́ kalẹ̀ fáwọn wa ma lidh-dhalimina min ansar kò wá sẹ́nìkan tó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ mi tí bá ní ká máa lọ ná ọlọ́run kò sẹ́nìkan tó gbọ́ lẹ̀ ọmọ ya ọjọ́ ńlọ o èyí tí ń sọ yìí sọ gbogbo èyí tí ń sọ ní máyà wa alukurani tó sọ kalẹ̀ tá a fi jẹ́ mùsùlùmí nìkan o má wá bìlífù kan mímọ́ lẹ́yìn tí alukurani sọ yìí tó bá fẹ́ jóná lọ ọlọ́run ní tọ́wádìí jọ́nà wujuhun yawma idhin nadira ọlọ́run ní àwọn ojú kan tutù jọ́nà tó má wà nínú àlìjánà ọlọ́run bá aláwọ̀ ní ẹ ti wà nínú àlìjánà ṣe tó ń fún yín ní oore míì tó ju ìtẹ̀ ń gbà lọ wọ́n ní èyí tó fún wa yín náà ọ̀pọ̀ ọlọ́run ní oore kan tó kù lẹ́yìn rẹ̀ wọ́n láwàá sọ pé oore wo tún ni wọ́n ní ọlọ́run ó ní mo fẹ́ yọjú sí yín mo fẹ́ kẹ́yìn náà kẹ́rì mi bí mo ṣe rí ọlọ́run fi ní wujuhun yawma idhin nadira ọlọ́run láwọn ojú kan tuntun jọ náà ila rabbiha nadira wọ́n rí ọlọ́run bàbá yìí a rí ọlọ́run ànábì ní ẹ rí ọlọ́run bẹ́ẹ̀ sì máa ń wo ṣùpá tára òní ní gbogbo yìí lẹ́sẹ̀ máa wo ọlọ́run ọlọ́mọsàdí mi ní ọ̀rọ̀ ọlọ́njọ́ náà o ọlọ́mọsàdí wọn náà ọ̀rọ̀ ọlọ́njọ́ náà o tó àmì nìkan wà ràn á lọ lè dá nǹkan nù á lè ṣe kí ni jama á lọ lè dá nǹkan nù ọ̀rọ̀ ti kọjọ́ ọ̀rọ̀ àmì àti sàmílẹ̀ Yorùbá gẹ àmì ti pọ̀ gẹ́ á lè ṣe kí ni jama á lè dá nǹkan nù ní o èyí tó ya èyí tó kú dànù èyí tó rì mọ́lẹ̀ tó balẹ̀ lọ èyí tó rúlẹ̀ yìí lú fẹ́nìkan ní wùdà tó lọ torí kí ni pọ̀ ọlọ́mọsà sànù wa òun ni ó jẹ́ kí ibi à ń lọ rọrùn torí bọ́ọ̀ bá ń tàn wá ò lè ṣe kí ni ò lè tàn ọlọ́run má tàn ọlọ́run o ọba torí kọ̀kọ̀ rẹ̀ má tàn o níta sọ yẹn ọ̀rọ̀ ńlá ni ọlọ́run ní kalla innahum yawma idhin an rabbihim lamahjubun ẹ̀rọ àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn olóòṣà ọlọ́run ní yín fi gàgá sáàrin mi àti wọn jọ́nà àwọn ò ní rí mi wọn ò ní ọlọ́run láyé wọn ò ní ọlọ́run lọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run láyé àmọ́ wọ́n padà rí ọlọ́run lọ́run nínú àlìjánnà wọn bẹ lọ́wọ́ àlìjánnà náà kọ́lọ́mọ́sí ilé ìwọ̀fẹ́ mi àti iṣẹ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sí fún wa gbogbo ohun táwọn ilé ayé pátá kọ́lọ́mọ́sí máa dá wa lóhùn lábala àdúrà gbogbo ohun tí àwọn aṣọra ń bẹ̀ kọ́lọ́mọ́sí máa sọ wa ń bẹ̀ lábala àdúrà kọ́lọ́mọ́jì wọn mú wa lọ kálọ̀ wọn náà kálọ̀ nígbà wọn sáré àti ọgbà máa yí kálọ̀ ọlọ́mọ́jì wọn mú wa lọ bí kankan tọ́yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run bá Allah kọ́lọ́run bá Allah kọ́mọ́sí àforíjì wa gbogbo yìí tá a ti ṣe tá a mà àti tá a mà kọ́lọ́mọ́sí àforíjì wa wàá fún wa ní tawba kéèyàn yọra kúrò nú ẹ̀ṣẹ̀ kéyìn sọ ma padà síbẹ̀ ma ọlọ́run ní ma ràn yàn lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́run sọ ràn wá lọ́wọ́ lérí ẹ̀ àwa àtàwọn ọmọ wa kọ́lọ́run sì wá lọ lórí rẹ̀ ìlú Sakama kọ́lọ́run jù tú láéláé gbogbo àwọn adarí ìlú náà ọlọ́run jì tí wọ́n bàjẹ́ àwọn eléré wa kọ́lọ́run bá gbọ́ wọn sókè àwọn ọ̀dọ́ àwọn obìnrin àwọn ọkùnrin kọ́lọ́run sì wá lọ lórí rẹ̀ Islam tọ́lọ̀ ní ká mú wáyé kọ́lọ́run járe mú dọ́dọ̀ ọlọ́run bá wa Islam tọ́lọ̀ ní amú wá kọ́lọ́run járe mú dọ́dọ̀ ọlọ́run bá wa tọ́wọ́ adújọ́ lè kíyàmá kọ́lọ́run foríjì wá gbogbo ìta bá ṣe tó kú dẹ̀ kọ́lọ́run foríjì wá mọ̀jà kú lẹ́lẹ́bọ̀ ọlọ́run ọba tọ́ba adijọ́ lè kíyàmá gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ tá a bá tún ṣe yàtọ̀ sẹ́bọ̀ ọlọ́mọṣà yọ̀ǹda wa ọlọ́mọjà wọ ọ̀nà kátó wọlé janna kó já wọlé janna ń bẹ̀rẹ̀ ọlọ́gbàrá ọlọ́run ọba wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين